كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الحمد لله غافر الذنب وقابل التوب شديد العقاب، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أدوكو فون الله وبا الله ọba tí ọmọ ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ kọ́lá mọ́sá ṣàforíjì ẹ̀ṣẹ̀ ní kọ̀ọ̀kan wa. ọba yìí lọ́ba tí máa ń gba tútúbá ẹni bá ti ronú pé wàdà tó bá ti sá lọ́dọ̀ ọlọ́run, ọlọ́run ó sì gba tọwọ́ tẹ̀ṣẹ̀. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọ́sá ìgbà tútúbá ẹni kọ̀ọ̀kan wa. ọba yìí náà lọ́ba tí ìmọ̀ wá fìyà jẹ èèyàn ó sì lé níyà, ìyà rẹ̀ lé koko lérí gbogbo àwọn tí wọ́n bá ń ṣẹ̀ tí wọ́n túbá. ó sì jẹ́ aláforíjì, ó sì jẹ́ alámójúkò. ẹni tí ó bá túbá tó bá yẹ bọ́ sọ́wọ́ ọlọ́run yóò mọ̀ pé ìyà ọlọ́run lé. ọlọ́run á bẹ̀ ọ́ àtayé ń bí àtọ̀run kọ́lọ́mọ́jì á jìyà ọlọ́run. ìkẹ́ ọlọ́run, ọlá ọlọ́run, àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa nínú ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an, sunna ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. òun náà ni ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn ò fi ní sọnù. abẹ́lọ́hún nínú àánú rẹ̀ sunna náà kọ́lọ́mọ bá aláàkó fi yé ẹnì kọ̀ọ̀kan wa, tó bá yé wa lílò rẹ̀ kọ́lọ́mọ́sàdì ọ̀rọ̀. gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tá a bá tẹ̀lé akọ́lẹ̀ fún náà Al-Qur'ani àtàdísì bídíà ni wọ́n máa ń ṣe kínní ni wọ́n máa ń pè é. kọ́lọ́mọ́jà bá wọn ṣe bídíà. gbogbo èyí tó kù díẹ̀ káàtó ní ọ̀rọ̀ wa kọ́lọ́mọ́sàdì ṣàtúnṣe wa. a kí gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin dágbìyànjú lóṣooṣù láti máa tẹ̀síwájú lérí àgbọ́yé ẹ̀sìn wa. àgbọ́yé ẹ̀sìn wa ó pàtàkì púpọ̀. eléyìí ni ó jẹ́ àmọ́ tó yẹ ká máa ṣe àti ní tí kò yẹ ká ṣe. àwa bẹ̀ẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá fún alágbọ̀ọ́yé náà. tàbá wá gbọ́yé lílò rẹ̀ kọ́lọ́mọ́sá di ọ̀rọ̀rùn. kọ́lọ́mọba aláàkọ́ wá gba lẹ́sìn fún wa. ètò wọn ní káfí bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ní ìdàkejì ọ̀rọ̀ tí a sọ ní oṣù tó lọ. sifatu nari wa asbabu dukhuliha wal wiqayatu minha. iná ọlọ́run
àti ìròyìn rẹ̀. Àwọn nǹkan wo ni máa mú yàn wọná? Kí ni àwọn nǹkan tá a máa ṣe tá a fi ní jóná Ọlọ́run? Àdúà òun náà la fi bẹ̀rẹ̀, àdúà náà la fi parí ẹ̀. Òun náà ni pé à ń sá sọ́dọ̀ Ọlọ́run, a sì ń bẹ Ọlọ́run. Gbogbo ohun tí a karabọ̀ nílé ayé ń bí táàfi wá lọlẹ̀ wọná Ọlọ́run kọ́lọ́mọdé a karabọ̀. Gbogbo yìí tí ń bẹ lọ́wọ́ wa kọ́lọ́mọsá ìgbà kò lọ́wọ́ wa nínú àwọn nǹkan téèyàn máa fi wọná Ọlọ́run. Èyí tá a máa ṣe tá a débẹ̀ rí abẹ́lọ́run kọ́lọ́mọdé a débẹ̀. Àánú rẹ̀ kọ́lọ́mọdé ó kú lérí ẹnì kọ̀ọ̀kan wa. Annaru ẹ̀rí iná gbogbo alàlámà tí wọ́n ń pè ní iná. Ṣé rí ilé iná òun náà ni wọ́n máa ń pè ní iná nítorí gbogbo ohun tó wà ń bẹ iná ni gbogbo ẹ̀. wọ́n ní annaru wọ́n ní ẹ̀rí iná Ọlọ́run iya darul azab òun náà ni ilé ìyà Ọlọ́run allati a'adda Allahu tí Ọlọ́run ọba aláàtí kọ́ kalẹ̀ Ọlọ́run ti dá lil kafirina fún gbogbo àwọn tí ó bá ṣe Islam nínú àwọn kèfèrí wal munafiqina àbáwọn mọ̀náfìkì kèfèrí làwọn náà àmọ́ àwọn máa ń wá mọ́sálásí tiwọn àwọn máa ń darapọ̀ mọ́ mùsùlùmí àmọ́ oníṣẹ̀ṣe ni wọ́n. Kèfèrí náà ni àwọn àti àwọn tí wọ́n ń ṣe ṣẹ̀ṣe lásán wọ́n kàn ń pa àwọn ní mọ̀náfìkì nítorí pé àwọn ń yọjú nínú Islam. ọlọ́mọṣẹ́ wa ní kèfèrí o. àwọn wọn náà pè ní kèfèrí gbogbo ẹni tí ó bá ti gbàgbọ́ nínú la ilaha illallah la ma'buda bihaqqin illahu kò sẹ́ni tá sìn kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo àfi Allah. tá a bá wá ń sọ àwọn kèfèrí ń sìn á máa dákọ̀ àwọn abọ́gibọ̀pẹ̀ àwọn olóòṣà á máa dákọ̀ àwọn kiriyó àwọn Júù àti gbogbo àwọn tí wọ́n ń sin tọ́lọ̀ ń dá. kọ́lẹ̀ ẹni tí ó lẹ́sìn náà kèfèrí lòun náà torí ẹ̀sìn tó yẹ kó ṣe ó ti gbé e kalẹ̀ òun náà ní Islam. wọ́n ń ṣe ẹ̀sìn ìfẹ́ nú. gbogbo àwọn tí ó bá ti jẹ́ mùsùlùmí ni wọ́n ń pè ní káfírùn. iná tọ́lọ̀ ń dá yẹn àwọn lọ́lọ́ ń dá fún. wal usat minal mu'minin lẹ́yìn náà àyíká ń bẹ nínú náà tó jẹ́ pé àwọn mùmíní òdodo náà wọbẹ̀ àwọn mùmíní tí wọ́n ṣẹbọ àmọ́ wọ́n wu àwọn ìwà kan tó jẹ́ àwọn ìwà tí Ọlọ́run níbẹ̀ yẹn bá wù ú yọ wọ̀ ná nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó yàtọ̀ ṣẹbọ bóyá ó pa àyàn bóyá ó ṣe ṣìnà bóyá ó gbowó èlé bóyá mutí kò wá túbá títí tí ó fi wá kú Ọlọ́run ò sì wá fẹ́ríjì níjọ́ àlìkìyàmà tọ́lá àwọn kan bẹ Ọlọ́run ó fẹ́ríjì níjọ́ àlìkìyàmà Ọlọ́run wa bẹ̀ ọ́ wọ́n sàfihàn asúnú àwọn tá a nábì ó sì pẹ̀ kọlọmọdé atọ́náwó ká tó wọ àlìjánnà Ọlọ́run. ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni pé àwọn kèfèrí àtàwọn mọ̀náfìkì àwọn ò ní jáde mọ́ ẹ̀rọ àwọn al-usatu minal mu'minin àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn mùmíní òdodo ó gbomi lójú òbí ẹ̀ ọyàn ìyàwó rẹ̀ jẹ́ ọ̀sàbòsí fún ọba tọkọ ẹ̀ jẹ́ olùyàn jìbìtì Ọlọ́run ọ̀wá àforíjì Ọlọ́run lè bá ní ardul mahshar níbi Ọlọ́run ti ń dájọ́ yọ wọná dàsìkò tó bá wù Ọlọ́run àmọ́ yọ padà jáde ń bẹ̀ ẹni tí ò ní jáde nínú ná òun náà lẹni tó bá ṣẹbọ kó láyé tí ó sì túbá nínú àwọn tó tún jáde nínú ná àwọn tán ṣẹbọ kéékèèké
bí à ń búra pẹ̀lú ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run àwọn náà ọlọ́run padà mú àwọn náà jáde àwọn ní ẹbọ kéékèèké bí ká máa ṣe kárí ni àríyá ká máa ṣe jọ́sìn nítorí àwọn èèyàn ọ̀bẹ̀rẹ̀ wọn nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa al-imanu bi anna an-nara haqqun káwá lọ lè gbàgbọ́ pé òótọ́ níná iná wà min aqidatil islam ó wà nínú tá a fi ń jẹ́ mùsùlùmí òdodo téèyàn bá ti gbàgbọ́ pé àlìjánná wà àmọ́ kò gbàgbọ́ pé iná wà wọ́n ní kò ní wà àlìjánná iná náà ni wọ́n padà sí kínní ni wọ́n padà wá wọ̀ faqad kharaja min al-islam ó ti jáde kó onú islam torí pé ó ti ṣàìgbàgbọ́ sí nǹkan tó yẹ kí ó gbàgbọ́ ọlọ́run ní iná wà alukurani ní iná wà anabi ní iná wà òun wá ní kò sí iná pé ta ló débẹ̀ rí ta ló débẹ̀ tó bọ̀ ọlọ́run ò bìlífẹ̀ tó bá jẹ́ mùsùlùmí níbo ti gbàgbọ́ yẹn wọn ó pò ó kọ rẹ̀ nínú islam ló jẹ́ pé nínú àwọn àgbàgbọ́ tá a gbọ́dọ̀ máa ní tí ò gbọ́dọ̀ kú ọkàn wa ní gbogbo gbà ó dàní pé alijannatu haqqun wan naru haqqa òdodo làlìjánná o àwọn ẹni eré ni wọ́n wà ń bẹ̀ iná ọlọ́run òdodo ni o àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wà ń bẹ̀ an-naru qad khuliqati wa hiya tahta al-ard wọ́n ní ẹ̀rí iná tá a wí yìí ọlọ́run ti dá bá a ti ṣàlàyé pé wọ́n ti dá àlìjánná wọ́n ti dá sí òkè sámà àbí àlìjánná wà ní sámà ẹ̀rí iná òun wà ní sàlẹ̀sàlẹ̀ lẹ́lẹ̀ gbogbo ara tọ́lọ́wọ́n dá àtọ̀nà tọ́lọ́wọ́n fi jẹ àwọn èèyàn yà àti gbogbo àwọn nǹkan tí yóò fi jẹ wọ́n yà nínú iná ọlọ́run ti dá gbogbo ẹ̀ ìtàfimà òun náà ni pé ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní fattaqun nara allati waquduha an-nasu wal-hijara ọlọ́run ọba ní ẹ bẹ̀rù náà iná tó jẹ́ pé àwọn èèyàn àtòkúta ilá máa fi kó èyí tá a fi ń lo petrol tá a ń lo kerosene tá a máa ń lo gas tí ó jẹ́ kí iná jò ọlọ́run ní àwọn èèyàn ni wọ́n lá máa fi kó ná yóò máa wá jò sí lẹ́yìn náà àwọn òkúta ribitì ọlọ́run ọba ní u'iddati lil kafirin ọlọ́run ọba ní ẹ̀rí iná yẹn u'iddati wọ́n ti pèpéà rẹ̀ u'iddati àti dá kalẹ̀ u'iddati fílù máàdì ó ti kọjá ọlọ́run bá ní àti pèpéà rẹ̀ kalẹ̀ fáwọn owó jẹmọ́ àwọn aláìgbàgbọ́ àwọn tí wọ́n ṣe Islam Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì ní idha ishtadda al-harru tẹ́ bá fẹ́ kírun zuhur tí òòrùn bá mú gan tó ń jóni la tó ń tani la fa aburidu bis-salah Ànábì ní ẹ lọ́rùn rẹ ẹ lọ lára ẹ jẹ́ kásìkò yẹn ó tutù díẹ̀ kí wẹ́dà yẹn ó tutù díẹ̀ bóyá bí 1 o'clock ni zori wọlé òrùn yẹn wá lágbára gan Ànábì ẹ lọ lára àmọ́ wá kí bíi 2 o'clock àbọ̀ kọjá díẹ̀ Ànábì ní fa inna shiddatal harri Ànábì ní sẹ́ẹ̀ rí ìgbóná tó wọ́ọ̀mù gbogbo ayé yẹn tó jẹ́ pé ó ń ta gbogbo wa lérí ń ta wá lára yẹn min fayhi jahannam Ànábì ní atẹ́gùn náà jahannama tó fẹ́ láti ilẹ̀ iná yẹn ti wà ń bẹ̀ atẹ́gùn tó fẹ́ láti inú jahannam tá a ti kọ́ yẹ òun náà ló jẹ́ kílẹ̀ ayé ó gbóná báyìí nǹkan bẹ lábẹ́ ẹlẹ́fà jahannama ń bẹ lábẹ́ ẹlẹ́ta wa yìí òkè láwà aljanna ń bẹ lókè àwa wà lókè jahannam kọ́lọ́mùjà bá wọn wọ̀ ọ́ lọ́wọ́ àdìjọ́ àlùkìyàmà ọlọ́run ó gbé wá lódìdí wajaa rabbuka wal malaku
saffan saffa ọlọ́run bá ní òun ọlọ́run bá ó dé àwọn màláíkà ó tò waji'a yawma'idhin bi jahannam ọlọ́run jẹ́ ànámà tẹ́ ń gbọ́rò rẹ̀ ọlọ́run bá ní ẹ̀rí yawma yatadhakkaru al-insanu ma sa'a kálukú ọmọ wa rántí gbogbo sẹ́ẹ̀bù tó ti ṣe láyé káì ọlọ́run mọ̀jà wọ náà o ibi àti lọ òun náà ni pé jahannama ọlọ́run ti dá gbogbo òran ìyàtọ̀ wà ń bẹ̀ káàrírò ẹ̀rí o la yu'adhibu 'adhabahu ahad àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá aláwọ̀ fi jẹ àwọn èèyàn yà nínú jahannama kò sẹ́nìkan tó fi rú ẹ̀jẹ̀ yàn rí wala yuthiqu wathaqahu ahad ọ̀nà tí ọlọ́wọ́n bá aláà ní kí wọ́n fi de àwọn èèyàn kan fi dè wọ́n nínú sẹ́kẹ̀sẹ̀kẹ̀ bí wọ́n ṣe dè wọ́n tí wọ́n ra wọ́n yẹn kò sẹ́nìkan tó derú ẹ̀ rí ọlọ́run ní ẹnìkan kò derú ẹ̀ rí mẹ́tọ̀dù tó fi de àwọn ọmọ náà ọlọ́run bá ní kò sẹ́nìkan tó mọrú mẹ́tọ̀dù ẹ̀ kọ́lọ́mọ jà wọ náà o iṣẹ́ iná kọ́lọ́mọ sà yà wá yà á limatha khalaqa Allahu an-nara kí ló dé tí ọlọ́run ọba aláàfin dá iná ó dá iná lil adli bayna salihina wal mujrimin ọlọ́run dá iná láti wá sẹ̀san láti ṣe déédéé láàrin àwọn ẹni rere àtàwọn ẹni bú ẹni rí ọmọ wọ àlìjánà ẹni bú ọmọ wọ inú náà bayna al-kafirina wal mu'minin ọlọ́run fẹ́ ṣẹ̀san ó fẹ́ ṣe déédéé láàrin àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn kèfèrí ọlọ́run fẹ́ ṣe déédéé láàrin àwọn al-abidina wa talihin àwọn tí wọ́n fara gbolẹ̀ ṣiṣẹ́ ṣèbáàdà fọlọ́run ọlọ́run fẹ́ ṣe déédéé àwọn ṣèbáàdà òun ò ṣe àwọn ṣe sàárà kò ṣe àwọn nígbàgbọ́ òun ò ní a lè wá wọ bìkan náà ọlọ́run bá aláà wọ́n jẹ́ atọ́náwó ká tó wọ àlìjánà ọlọ́run bá ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ní gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ní ó padà kú wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́run bá ní gbogbo àwọn iṣẹ́ tẹ́ ṣe lé ayé ẹ wàá gba ẹ̀san ṣẹ́nà faman zu'ziya 'anin nari tọ́ ọlọ́run bá ní faman zu'ziha 'anin nari ẹni tí wọ́n bá ti yọkùn náà kú lọ́rùn tiẹ̀ kìí sì wọ́n lọ yọ wọ́n bọ̀ yọ ni wọ́n bọ̀ yọ ni o ọmọ ya ò tó bẹ́ẹ̀ ò lè dáyọ ò lágbára bẹ́ẹ̀ zu'ziha 'anin nari ẹni tí wọ́n bá ti yọkùn náà kú lọ́rùn ẹ̀ wa udkhila al-janna tí wọ́n wá fi bọnú àlìjánná kìí ṣe pé wọ́n lọ́wọ́ fúnra rẹ̀ wọ́n fi ọwọ́ ni ọlọ́ni ẹni tọ́lọ́mù bá ti ní kọ́rọ̀ rẹ̀ ọjà síbẹ̀ faqadi faz òun nìkan lọ bọ́ lọ́wọ́ ìyà lọ́rùn o ẹni wọ́n bá ràn lọ́wọ́ tí wọ́n fi yókun náà kó lọ́rùn ẹ̀ tí wọ́n sì fi sínú àlìjánná ta ní í ṣe jama Allah abẹ́ à ń bẹ̀ à ń fàṣìkò yìí bẹ̀ à ń bẹ̀ látàṣìkò yìí lọ a sì máa bẹ̀ jojoojúmọ́ kọ́dà kọ́mọjà wọ náà rẹ̀ ọlọ́ni faqadi faz ẹni tọ́lọ́mù bá ṣe é tí ó padà wá wọ náà mọ́ tán padà wá jẹ́gbà àlìjánnà wọn ni kọ́ máa lọ faqadi faz ọlọ́run bá ní ọmọ kú oríire ọlọ́run ní ọmọ kú oríire Allahumma ij'alna minal faizin òun ló láṣeyọrí gbogbo dáhùn sílé ayé yẹn kìí ṣàṣeyọrí wọ́n ní ọjáde skul wọ́n ní ọkọ́lé wọ́n ní ọmárì wọ́n ní obìmọ wọ́n ní ọjọba àṣeyọrí kọ́ yẹn àṣeyọrí òun náà ní kọ́dọ̀jà kìámà kéèyàn borúkọ rẹ̀ nínú àwọn tí wọ́n wà lìjánà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọṣàjẹ́ aláṣeyọrí o ọlọ́mọṣàjẹ́ aláṣeyọrí o tọ́mọdé ọba wà lìjánà ọ láṣeyọrí lérí ẹ̀
Ọlọ́run mọ́sá ṣàánú wa kó ṣàánú àwọn òbí wa kó ṣàánú àwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa àtàwọn ẹbí wa àti gbogbo mùsùlùmí lápapọ̀ ọlọ́mọdé àwọ̀ náà. Ọlọ́ni wa mal hayatu dunya Ọlọ́run bá ní ilé ayé tẹ́ wáyé kò jẹ́ nǹkan kan kò sí nǹkan kan ń bẹ illa mata'ul ghurur ẹ̀tàn lásán ni àwọn ìgbádùn ẹ̀tàn lásán ló wà ń bẹ ìgbádùn gangan ń bẹ ní àlìjáná ọlọ. àlìjáná ayọ̀mọ̀yámi ọgbà àdẹ̀rà ni bí anáàrù bóun ṣe jẹ́ ọgbà ìyà ọgbà àwọn ìran ìyà. waqtul mukthi bin nar bó làwọn yẹn ó ṣe pẹ́ nínú ná kọ́lọ̀ mọ́kàwá kún wọn. Wọ́n ní alimunafikun àwọn ni wọ́n kọ́kọ́ kó sí sàlẹ̀sàlẹ̀ ná àwọn lọ́wọ́ kọ́ kó sí sàlẹ̀sàlẹ̀ ná alimunafikun àwọn tí wọ́n ń yọjú mọ́sálásí tí wọ́n tún ṣe ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ni wọ́n kàn wá mọ́sálásí láti wá darapọ̀ mọ́ wa láti wá ṣèkà fún wa àwọn wà ní sàlẹ̀sàlẹ̀ ná ọlọ́ni innal munafikina fi darikil asfali minan nar ọlọ́wọ́n bá ní ẹ̀rọ àwọn mọ̀náfìkì àwọn oníṣẹ̀ṣe tí wọ́n múlẹ̀ kí wọ́n wájímà tájọ́ kí ìdí tájọ́ sọdún bàbá ń Ṣàngó ọlọ́wọ́n bá aláà ní ìsàlẹ̀sàlẹ̀ náà lákọ̀ àwọn sí torí pé wọn ò bá ti wà ní ibi Ṣàngó wọn torí tí wọ́n ń ṣe yẹn wọ́n fẹ́ da ọ̀nà rúmọ̀ àwọn èèyàn lọ́wọ́ ni ọ̀rọ̀ dàrú mọ́ àwọn ẹbí wọn lọ́wọ́ yóò dàrú mọ́ àwọn ìyàwó wọn lọ́wọ́ yóò dàrú mọ́ àwọn ọ̀rẹ́ wọn lọ́wọ́ wọ́n máa fẹ̀sẹ̀ ṣeré máa fẹ̀sẹ̀ ṣe yẹ̀yẹ́ gbàgbọ́ nu Ọlọ́run ó sì fẹ́rẹ́ kalẹ̀ fún lẹ́ẹ̀márùn wọ́n ní yídìí ya òdìdé àwẹ̀ ya ọgbà àwẹ̀ wọ́n ní Mákà ya oríṣiríṣi Ṣàngó àwọn mọ̀nàfíkì yẹ àwọn ni wọ́n wà ń sàlẹ̀sàlẹ̀ ìsàlẹ̀ gbóná ju òkè lọ lẹ́yìn náà ni wọ́n wá ká àwọn kiriyó àwọn Christians àtàwọn Jew àwọn ahlul kitab lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run ṣe wá kó àwọn al-usatu minal mu'minin alladhina lam yaghfirullahu lahum àwọn mùmíní òdodo tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ńlá tí ì ṣẹbọ àmọ́ Ọlọ́run ò fẹ́ríjì wọ́n nígbà wọ́n kú lérí ẹ̀ Ọlọ́run bá yọ̀ṣẹ̀ wá fún àwọn yẹn kún wọn àmọ́ àwọn yẹn padà jáde àwọn olùgbàgbọ́ òdodo wọn padà jáde sẹ́rí mọ̀nàfikún àtàwọn kèfèrí tí wọ́n ṣe Islam àwọn ò ní jáde mọ́. Àyàwó lọ sọ pé àwọn abòrìṣà oníṣẹ̀ṣe oníṣàngó wọná àyà náà mo fẹ́ ka yìí àyà tó ní kìrìsìtẹ́nì wọná tí wọ́n bá gba Islam àyà yẹn mo fẹ́ ka yìí àyà tó ní gbogbo àwọn tí wọ́n ń bọ màálù tí wọ́n ń bọ igi tí wọ́n ń bọ ni tí wọ́n ń bọ omi tí wọ́n ń bọ Ọbàtálá àwọn tí wọ́n ń sin Ògún gbogbo ẹni tí ẹ bá sí Islam àbáwọn tí wọ́n mú Islam léré oníṣẹ̀ṣe gangan ni wọ́n bọ̀ tí wọ́n ń yọjú mọ́sálásí irú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ńlẹ̀ Yorùbá àwọn máa ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wọ́n máa ń ṣe kò gbàgbọ́ ní Islam àmọ́ yóò wá mọ́sálásí torí pé fẹ́ ṣe politics gbogbo àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ṣe Muslim wọ́n sì ń wá mọ́sálásí wọ́n ń lọ ìdí yìí àtàwọn kèfèrí tí wọ́n jòkó nínú ìgbàlẹ̀ wọn Ọlọ́run ní wọ́n wọ̀ ná inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a Ọlọ́run bá ní sẹ́rí gbogbo àwọn kèfèrí àti àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ Ọlọ́run ọba ní àtàwọn mọ̀náfìkì tí wọ́n yọjú mọ́sálásí Ọlọ́run nínú jahannama gbogbo wọn wọ̀ ayàtọ̀ wájú àmọ̀ pé gbogbo ẹni tí a bá ti ṣe Islam iná ní ọwọ́ bóyá ń pèrè ní Christian àbí ń pèrè ní Jew Ọlọ́run bá ní innal ladhina kafaru min ahlil kitabi Ọlọ́run bá ní gbogbo àwọn kèfèrí nínú àwọn tá a fún tírà síwájú àwọn wo ni wọ́n fún tírà síwájú jama Jew and Christians bá a ṣe máa sọ àmà làámọ́lẹ̀ ní gbogbo bí tá a bá ti dé bọ́ọ̀lù ń ṣe làámọ́lẹ̀ ní Kùránì náà ni torí kan lè bá a tètè padà nígbà wọn bá gbọ́ pé àwọn wọ̀ náà ipe ọba Allah ló sì sọ bẹ́ẹ̀ kìí ṣe mí Ọlọ́run ọba ní báyàtọ̀ ọba mọ̀ dáadáa innal ladhina kafaru
gbogbo àwọn tí wọ́n ya kèfèrí min ahlil kitab nínú àwọn tá a fún tírà síwájú Jew and Christians wal mushrikin àtàwọn oníṣẹ̀ṣe àwọn oníṣàngó àwọn ẹlẹ́bọ fi nari jahannam ọlọ́run jahannama tí ń gbóná yẹ ọlọ́run bá ní ibẹ̀ ni wọ́n ń bọ̀ khalidina fiha ọlọ́run ni wọn ò ní jáde máa ń bẹ̀ ulaika hum sharrul bariyya ọlọ́run bá ní èèyàn tí ọ̀dá ni wọ́n wòye ṣèyàn dáadáa aláburú ni wọ́n èmi mọ̀ dá wọn ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n ṣe kíni tí wọ́n ń sìn ẹ̀dá ṣé Ṣàngó ní fún wa ní sun ṣé Ṣàngó ní fún wa ní ọ̀gẹ̀dẹ̀ ṣé ẹ̀yọ̀ òun ní fún yín gàrí nígbà tí èèyàn ọba pé mọ́ èwo wọ́n ṣe ń jẹ̀mú ẹ̀dàkùn ṣé agẹmọ ní fún wa lọ́sàn àwọn kan kí nǹkan tí wọ́n kàn kéré ti kalẹ̀ àwọn ẹ̀dá ọlọ́run kan wọ́n sì débẹ̀ wọn lójú ìwọ lójú àwọn ọ̀gbọ́ ìwọ ń gbọ́ àwọn ò lè kó lójú kan ìwọ ló gbé kó láti yàrá bọ́ta ọba rẹ ò lè gbé rẹ jáde láti inú ilé àfi tó bá gbé jáde kò lè dá wọlé àfi tó bá gbé wọlé sọ́lọ̀ nìyẹn ọwọ́ náà ó sì yẹ kó wọ náà nítorí pé ọlọ́run dá sánmọ̀ ọ̀dálẹ̀ yìí sì ń tọ́jú rẹ̀ ń mójútó ọ ọwọ́ lọ lè bọ ẹ̀dá ọlọ́run ọlọ́run ẹni wọ́n máa sọdún ẹ̀yọ̀ ẹni wọ́n máa sọdún gọnu ọdún gẹ̀lẹ́dẹ́ òkè ìbàdàn ẹni wọ́n máa ṣe iná ni wọ́n gbọ̀dá bọ̀ wá wọ̀ ó sì yẹ ká wọ náà lóòótọ́ mọ̀ fi tọ́ wá pààyàn lẹ́kún bẹ́ẹ̀ ni pé ọlọ́run wá ní khalidina fiha ọlọ́run ni wọn ò ní jáde tọ́ yóò dá kí wọn náà tètè mójútó bàbá rẹ àti yẹ àtàwọn ẹgbẹ́ ẹ ká má wọ̀ náà. ashabul kaba'iri ghayrul mushrikin wal kafirin wá rí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ọ̀pọ̀ àyàn ó gbomi lójú òbí ẹ̀ ó jákun ẹbí ó ṣe sìná ó gbowó èlé ó ń ta tẹ́tẹ́ kò wá túbá tó fi kú tọ́wọ́ jáde kìyàmà ọ̀rọ̀ rẹ̀ ń bẹ láàrin bọ́wọ́ wọ Ọlọ́hun ó lè feríjì bọ́wọ́ wọ Ọlọ́hun ó lè fi ṣìnà kọ́lọ́mọdé àtọ́náwó ìjọ kan nínú náà Ọlọ́hun inna yawman indahu ka alifi sanatin mimma ta'udun Ọlọ́hun ní ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn ń kà lọ́dọ̀ yín òun ní ìjọ kan lọ́dọ̀ tó wọ́n lọ tọ́wọ́ wá ní kọ́kàn lọ lé ìjọ kan péré ní tó kéré sí ìṣẹ́jú kan ara yóò gbà ní tó kéré sí sẹ́kọ̀ndì kan ọ̀yàwó ọkọ̀ jáde ara yóò tó bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sáré gbogbo àwọn asábùl kabáìrì yẹn anábì sọ̀rọ̀ anábì ní yakhruju minan nar wọ́n padà jáde nínú náà o man kana fi qalbihi mithqalu dharratin min iman gbogbo ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú nǹkan mi lẹ́yìn la ilaha illallah yóò padà jáde nínú náà ọlọ́wọ́n padà fi sínú àlìjẹ́nà àmọ́ ẹlẹ́bọ inna Allaha la yaghfiru an yushraka bi ọlọ́wọ́n lọ́wọ́n ní fèrè jìn wọn o wa yaghfiru ma duna dhalika liman yasha ẹ̀ṣẹ̀ tó bá yàtọ̀ sẹ́bọ ọlọ́wọ́n lè yọ̀ǹda tó bá wù tí ó bá wù yóò fi sínú náà àmọ́ yóò padà ṣe kínní yóò padà mú jáde èyí táwa ń bẹ lọ ni pé kọ́lọ́mọdé àtọ́náwó ká tó wọ àlìjẹ́nà torí tó bá ń ṣàdúrà máa fi ọlọ́run mọ́jì ń wọná máa sọ wípé kọ́lọ́run mọ́jì ọ̀tọ́náwó kó tó wọ àlìjánà torí ìran mẹ́ta náà ni ẹni tí ó wọ àlìjánà gbére níbẹ̀rẹ̀ tí ò ní tọ́náwó àtàwọn tí ó wọná tí wọn ò ní tó àlìjánà wò àwọn tí wọ́n tọ́náwó kan tó wọ àlìjánà kọ́lọ́run fi wá sínú àwọn tí ó wọ àlìjánà níbẹ̀rẹ̀ tó bá ti ṣàdúrà lóru ọlọ́run mọ́sá fi mí sínú àwọn tí ó wọ àlìjánà níbẹ̀rẹ̀ o ti kó tán nìyẹn àwọn tó bá kàn ọlọ́run fi mí sínú àwọn tí ó wọ àlìjánà ọpọsibù kọjá pé ọ wọ àlìjánà tó sọ yẹ àmọ́ kọ́kọ́ wọ náà kó tó wọ àlìjánà nígbà tó túbá níbi nàìjà bẹ́ẹ̀ gbogbo ẹni bá ti ṣe kaba èrè dùnú tọ́lọ́wọ́n bá ti fi rídìí lọ́rùn yóò wọ náà kó tó wọ àlìjánà
yọ̀dà kó tètè wá dágbére fáwọn ẹ̀ṣẹ̀ náà. akitharu aliha àwọn tí wọ́n pọ̀ jù nínú ná akithar tí wọ́n pọ̀ jù nínú ná anisa òun náà làwọn obìnrin. àwọn wo lọ́pọ̀ jù nínú ná anisa òun náà làwọn kíni àwọn obìnrin. àwọn obìnrin lọ́pọ̀ jù tí wọ́n lọ́pọ̀ jù ìtumọ̀ ní pé àwọn ọkùnrin díẹ̀díẹ̀ àwọn tó pọ̀ jù làwọn obìnrin. ọlọ́run wa bíọ́ àwọn ọmọ tèmi àwọn ọmọ tiẹ̀ náà lóbìnrin àwọn ìyàwó wa ìyàwó tiẹ̀ náà ọlọ́mọdé ó wà nínú wọn. a ṣiṣẹ́ o torí gbogbo àwọn ọ̀rọ̀ téèyàn fi wọná ọ̀pọ̀ lára obìnrin gbogbo àwọn ìrìn téèyàn máa rìn téèyàn fi dọmọ ná ọ̀pọ̀ nínú ìrìn àwọn obìnrin gbogbo àwọn ìwà téèyàn máa ń wù téèyàn fi wọná ọ̀pọ̀ nínú ìwà àwọn obìnrin. anabi muhammad sallam afa àwọn Imran ibn Husayn ọlọ anabi ní ittalatu fil janna nígbà tí wọ́n mú mi ìrìn àjò mo wá rí alìjanna fara'aytu akthara aliha alfuqara mo wá rí pé àwọn tó pọ̀ jù lálìjanna àwọn tálíkà ni ọmọ ya àwọn ọlọ́pọ̀ jù lálìjanna àwọn kíni àwọn aláìní àwọn tó wó wọn pọ̀ ẹ dákun ibo ni ó ti rówó tẹ́ ibo ni ó ti fẹ́ rówó ọtí ibo ni ó ti fẹ́ rówó patí bẹ́ẹ̀ yẹn ṣe gbé awúgán sí yóò lówó lọ́wọ́ ibo ni ó ti fẹ́ rí nítorí pé owó tí mú yẹn máa tẹ̀sí àgẹ̀rẹ̀ téèyàn ó fi máa wà ná kò sí ní ọwọ́ ẹ̀ lọ́sọ̀ jẹ́ gbígbà mi tọ́lọ́run bá gbowó lọ́wọ́ ẹlòmíì ọlọ́run fẹ́ràn ẹ̀ ẹ̀rọ máa ta á lé lọ́wọ́ tọ́ mọ̀ pé bóun bá ti yá lù yọ̀ wọ̀ ná ara rẹ̀ ò balẹ̀ débẹ̀ yọ padà wọ̀ ná òun máa rò pé ọlọ́run ọba kò gbàdúrà òun ọlọ́run sì ti gbàdúrà rẹ̀ ẹ dákun kí ni oore tó ga jù tọ́lọ́run fún yàn ọ̀nà àlùjánnà. Ànábì ní wàtọ́látù fi náàrí mo wá najú tó náà mo wo náà wọ́n ní kí n rí inú náà mo rí fara'aytu akthara ahliha an-nisa mo wá rí pé àwọn obìnrin lọ́pọ̀ jù ń bẹ̀ ni wọ́n ń ké àwọn obìnrin umahat àwọn sisters. Ànábì ní ya ma'shara an-nisa Ànábì ní mo pè yín obìnrin tasaddaqna ẹ máa ṣe sàrà fa inni uritukunna akthara ahli an-nar wọ́n fi hàn mí mo rí báyìí mo wá rí i pé ẹ̀yin lẹ pọ̀jù nínú iná. arábìnrin kan bẹ tí máa ń gbàwẹ̀ tí máa ń kírun tí máa ń nàró lóru àwọn èèyàn ní ọmọ kú ọmọ àlìjáná ni Ànábì ní ọmọ náà ni ó yọ wọ náà kó tó wọ àlìjáná o wọ́n ní kí ló ṣe Ànábì ní kánàtì túùsì jára ha ìmọ̀ ń bú àwọn níbọ̀ rẹ̀ ìmọ̀ ń bú àwọn níbọ̀ rẹ̀ tọ́ ìyàwó tiẹ̀ sọ ma pé òun náà ń ṣerú ẹ̀ á padà wá ka gbogbo àwọn aṣẹ́ tí máa mú yàn wọ ná Ànábì ní ẹ̀yin obìnrin ẹ máa ṣe sàárà púpọ̀ kẹ́ ẹ má bàa wọ iná sàárà ọjọ́ kan nínú àwọn téèyàn máa fi ń jìrẹ̀ ẹ̀bẹ̀ sí Ọlọ́run kó wọn má bàa ṣe kínní kó wọn má bàa tó náwó. Ànábì ní ittaqin nara walau bi shiqqi tamra Ànábì ní ẹ bẹ̀rù iná Ọlọ́run kẹ́ ẹ wá sọ níbi iná Ọlọ́run kẹ́ ẹ má jóná ìbá jẹ́ pé ẹ ní nǹkan kan mí yàtọ̀ sí ìdajì làbídùn date ọkàn làásì méjì báyìí òwò náà jẹ kan ìdajì yòókù ọwọ́ afẹ́ nìkan lánìyàn kọ́lọ̀ mọ́jọ ọwọ́ náà Ànábì ní tọ́wádé pé n tó kù lọ́wọ́ yín nù ẹ fi rẹ́síkì ara yín kẹ́mi bá wọ náà lọ
èyàn máa ń dìídì máa gbowó jáde nínú àkáǹtì pé owó tí mo fẹ́ ná lọ́sẹ̀ yìí mo fẹ́ fáwọn èèyàn kọ́lọ́hún fi ṣe gàgá tí ó di èmi àti iná tí ìfẹ́ ní wọ́ná. Ànábì ni ẹ máa ṣe sàárà ẹ̀yin obìnrin o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n ètò wá fẹ́ ká ṣe sàárà àwọn ni wọ́n sì ní wọ́n pọ̀ nínú náà kọ́lọ́mọ́jà wọn tí wọ́n wà ń bẹ̀ o. Sifatu annar tó iná náà bó ló ṣe rí lẹ́yìn ọlọ́run àti ànábì tí ọlọ́run ní kó rí ọ̀sẹ́ nìkan tó tún mọ̀ ọmọ bí iná ṣe rí a jẹ́ pé a máa mọ̀ nínú alukur'an a sì máa mọ̀ nínú kíni hadisi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ sọ̀rọ̀ míì tó kọjá ọ̀nà méjèèjì torí pé ọlọ́run àti ànábì nìkan ló mọ̀ bí iná ṣe rí. wọ́n ní annar hararatuha shadid wọ́n ní iná ọlọ́run ó gbóná o wọ́n ló gbóná gan anabi wa ṣàlàyé bó ṣe gbóná tó sallallahu alaihi wasallam anabi ní narukum hadhihi allati yuqadu ibnu adama anabi ní iná yín tí ọmọ anabi adama ń lò tẹ́ fi ń ṣe ń jẹ àwọn anátẹ̀ ń dá yẹn ó fún búrẹ́dì ni o iná ẹlẹ́tíríkì ni o iná tá a fi ń dáná ni o iná tó wà nílé ayé yẹn anabi ní juz'un ó jẹ́ ìpín kan min sab'ina juz'an min harri jahannama bó ṣe gbóná tó yẹ bí iná ayé ṣe gbóná tó yẹ ó jẹ́ ìpín kan nínú 70 gbígbóná iná jahannam tí wọ́n nìkan gbóná ẹyọ kanu 70 òun náà ní gbogbo náà tà ń dálá yìí ọlọ́wọ́n wa ha di 69 tó kù mọ́ gbogbo náà ti ń jó ti ń ba nǹkan jẹ́ yẹn ìpín kan nínú 70 eléyìí yóò jẹ́ kéèyàn mọ̀ pé ọ̀rọ̀ náà iná tá a máa sọ yẹn kì í ṣàwàdà 69 degree tó kù ọlọ́wọ́n ó ṣe kínní ọlọ́wọ́n ha dẹ̀ mọ́ ti tayé yóò ha di tayé náà mọ́ ẹni ọmọ fi di àwọn èèyàn ń yà tẹ́mání náà tayé nìkan bá ní ṣé kò tó bàyẹ̀ lẹ́rù ọlọ́wọ́n bá sọ pé kul ìrẹ́ Muhammad bá mi sọ fún àwọn tí ó bá mọ̀ pé náàrú jahannam iná jahannama ashaddu harra ọlọ́run ní òun ló gbóná jù o ọlọ́run ròyìn pé nǹkan gbóná jù o aláàní ròyìn ọlọ́run ní ó gbóná jù òun ló gbóná jù o ó lé o ó gbóná gan law kanu yafqahu táwọn èèyàn bá gbàgbọ́ yé ni wọ́n gbìyànjú bí wọ́n ṣe ní wọ́n náà àmọ́ wọ́n gbọ́ yé ọlọ́run rán ànábì sí wa kó sọ fún wa pé iná gbóná o níbo tí nínú Al-Qur'an ṣe sọ mọ̀ pé yọ̀ọ̀dà kó sọ́ra rẹ̀ ọlọ́run bá ní wa ma adraka ma hiya ọlọ́run bá ní rẹ̀ Muhammad ta ló fi bínú náà ṣe rí ta ló fi mọ̀ ọ́ náàrù ní hamiya náàrù ní hamiya náàrù ní hamiya ọlọ́run ní iná kan ní gbóná gan. اللهم قنا عذاب النار اللهم قنا عذاب النار اللهم قنا عذاب النار اللهم اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما يا ميامين وسوا قهرها بعيد وني أواجي أنبي كانغا أبيكاني سوكيوي ọfẹ bẹ́ẹ̀ ọwájì bóòlù sí wájì tó anabi lọ́sàlàyé kánà nabiyyu bayna ashabihi radiyallahu ta'ala anhum anabi ń bẹ láàrin àwọn sahaba rẹ̀ sallallahu alayhi wa sallam fasami'a wajba anabi wá gbọ́ ohùn kan tó ní kòsà anabi ní ẹ̀yẹ ọ̀gbọ́ni wọn náà wọn mọ wọn náà lọ mọ tó ṣẹlẹ̀ anabi hadha hajarun anabi ní òkúta kan ulikiya fi nnar
wọ́n jù sínú náà jahannam mọ́tò sab'ina sana láti 70 years ni wọ́n ti ju òkúta náà sínú náà jahannam al-ana wasala qa'raha nísìnyí ló tó balẹ̀ láti 70 years títí ń bọ̀. ìtumọ̀ ẹni pé tí wọ́n bá ju ọmọ tuntun sínú inú náà jahannam kó tó balẹ̀ yóò ti wọ 70 years. bó ṣe òkè kànga kó jìn tó tábàjù òkúta síbẹ̀ láàrin 5 seconds yóò ṣe kínní yóò balẹ̀. wọ́n wá ní tí wọ́n bá ju òkúta sínú náà jahannam wọ́n ní yóò máa lọ dò 1 year 2 years 3 years 4 years 5 years 7 years 20 30 years 40 years 70 years. Allahu akbar. Allah subhanahu wa ta'ala wakuduha gbogbo wa ni àmọ́ tí wọ́n ń pè ní wakudu ni pé nǹkan tá a máa fi kó náà tí ó fi máa kẹ̀ sí tí ó fi máa kẹ̀ tí ó máa wá máa tí ó máa ràn sí tí ó máa kẹ̀ sí. àwa máa ń lo giláyé a máa ń lo rọ́bà a máa ń lo táyà a máa ń lo kerosene a máa ń lo petrol. wakuduha ní tí wọ́n máa fi kó náà náà a máa lo àwọn igi tó bá jẹ́ igi sẹ́pẹ́ àbí tọ́jú pé tẹ́ bá ti fi sí yóò máa kẹ̀ sí. ọlọ́wọ́n bá ní wakuduha annas ya ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo kú anfusakum ọlọ́run ẹ lè ṣọ́ra yín fa wa ahlikum ẹ sì lé àwọn ọmọ yín ẹ lé wọn mú kẹ́ ṣọ́ àwọn náà náàrọ kí wọ́n máa wọ̀ náà yìí o ẹ lè mójútó ra yín àtàwọn ọmọ yín ẹ lé wọn kúrò níbi ẹbọ ẹ lé wọn kúrò níbi bídíà ẹ lé wọn kúrò níbi ẹ̀ṣẹ̀. ọlọ́run bá ní wakudu annasu wal hijara ọlọ́run ní àwọn ọmọ èèyàn nífà àtòkúta tó gbóná ọlọ́run bá ní ilá máa fi kó náà náà tí wọ́n bá ti ń ju wọn síbẹ̀ báyìí iná yẹn wọ́n máa ràn ní bókúta yẹn ọlọ́run bá ti ń ju òkúta yẹn síbẹ̀ iná yẹn wọ́n máa ràn ní ọlọ́run bá ní alayha màláìka àwọn màláìka tẹ́ ń bẹ lójú ọ̀nà nínú náà yẹn ojú ọ̀nà wọn wà tí wọ́n máa ju àwọn èèyàn síbẹ̀ wọ́n máa ju wọn síbẹ̀ alayha màláìka ọlọ́run láwọn màláìka náà gíláàdùn ṣìdáàdẹ ọlọ́run ni wọ́n nípa láyà àdá wọn nítorí àánú wọ́n lé gíláà la ya'asuna Allaha ma amarahum ọlọ́run láwọn eléyìí tọ́lọ̀ bá ti pa wọ́n láṣẹ pé ẹ̀dùn náà wọn ò ní wẹ̀yìn mọ́ wa yaf'aluna ma yu'marun nítorí bá ti pa wọ́n láṣẹ làwọn ń ṣe wọn ò wojú ọlọ́run ni ẹ kó àwọn yẹn jù wọ́n nuna wọ́n dẹ̀ kó ó jù wọ́n síbẹ̀ àní tí wọ́n bá ń dà wọ́n sínú ná ẹ̀yọ́ màyá mi wọ́n ní wọ́n bá kó 1000 yẹn kalẹ̀ 999 ìní wọ́n dà sínú ná ẹnìkan ní wà lìjẹ́ náà ibi tọ́rọ̀ lágbára sí ni ẹ̀ jama àyẹ̀ náà wọ ẹ̀rí bá a ṣe ń ṣe lérí láyé ni sá gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu wọn kọ́dà kí ni wọ́n sọ̀rọ̀ ọ̀nà ẹlòmíì ọmọ fídẹ́ ni kọ́lọ́ wọn mọ́sá wọlé àánú ẹ̀ kó mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa nínú àwọn kan tó fi kóná gbogbo nǹkan táwọn èèyàn ń sìn láyé irin ni òkúta ni igi ni omi ni gbogbo nǹkan táwọn èèyàn ń sìn lé ayé màálù ni ọlọ́run ní kí wọ́n kó gbogbo táwọn èèyàn ti sìn lérílẹ̀ ayé kí wọ́n kó gbogbo ẹ̀ wá ọkàn òní mìs gbogbo Ṣàngó gbogbo ilé elédì gbogbo bí táwọn èèyàn ti ń júbà fún nǹkan míì tí wọ́n ti ń ṣẹbọ gbogbo tí wọ́n ń sìn yẹn ọlọ́run ní ẹ kó wá gbogbo Ṣàngó tọ́wọ́n lé ayé àti gbogbo irin ẹ̀ẹ́kẹ́nàgbẹ́rin Ògún gbogbo orin tí wọ́n fi ṣògùn láyé gbogbo àmà tí wọ́n fi mèrè gbogbo ogi tí wọ́n fi gbé ère ọlọ́run nìkan kó gbogbo táwọn èèyàn sìn nílé ayé gbogbo ọ jáde síwájú ọlọ́run wa ni ọya ẹ̀dá wọn náà papọ̀ mọ́nu ná mo fẹ́ sọ fún yín pé èmi lọ́lọ́run tí wọ́n bá jọ́lọ̀ ní kò yẹ gán jóná tó fi ní sìn kan mímọ́ náà ni pé
kódà kámọ́ ti dọ́rùn gan báwa gan bá bu petrol sí yóò jó tá a bá bu petrol sí yóò jó kátó wá pé tọ̀dọ̀ ọlọ́run fẹ́ ṣe kó lè bá a fìdí ẹ̀ múlẹ̀ fún wọn yìí pé ṣé bẹ́ẹ̀ ń sìn wọ́n gbà tẹ̀ wà láyé kí ló dé tí wọ́n gbà yín lẹ̀ lẹ́nu kí ló dé tí wọ́n lè gbára wọn lẹ̀ ọlọ́run ọba ní innakum ẹ̀yin kèfèrí wa ma ta'buduna min dunillah àti gbogbo tẹ́ ń sìn tẹ́ ń bọ láyé hasabu jahannam ẹ̀ṣẹ̀pẹ̀ náà ni wọ́n iná jahannama ẹ̀ṣẹ̀pẹ̀ náà a máa fi wọn kó náà báyìí nígbà tí ọlọ́run fẹ́ jó ohun tí ò lè sọ̀rọ̀ ńná látara ìbínú wípé kí ló dé tẹ́ ń sin àwọn kan yìí adadu abuwabiha sa'atu abuwabiha sa'atu nari iná fẹ̀ gan ọ̀fẹ́ gan wọ́n nílẹ̀ ẹ̀kún rẹ̀ méje ni ọlọ́run bá ní wa inna jahannama lamu'iduhum ajma'in ọlọ́run bá ní jahannama tá à ń sọ yìí òun náà ní ààyè tí àṣàdéhùn fáwọn kèfèrí ajma'in gbogbo wọn pátá laha sab'atun abwab ọlọ́run bá ní lẹ̀kùn méje lónìí likulli babin minhum juz'un maqsum ọlọ́run bá ní lẹ̀kùn kọ̀ọ̀kan àwọn ọlọ́run bá àti ṣètò ẹ̀ kalẹ̀ ó sì ti ní iye àwọn èèyàn tí ó wọ̀ bẹ̀ launuha aswadun iná gan fún rẹ̀ wọ́n ní kò sí red kò sí yellow kò sí white black wa kullu adh-dhalam gbogbo nuna kò sí màlẹ́ mbẹ́ òkùnkùn ni òkùnkùn ariwo nìkan yéé ni wọ́n máa gbọ́ wọn ò ní ra wọn ariwo yéé juduranuha ara ògiri tí ọjẹ́ bíi fẹ́ǹsì náà torí bó ṣe wù kọ́fẹ̀ tó ọlọ́run ó fún un ní fẹ́ǹsì ọlọ́run fún un ní ara ògiri juduran ó nípọn ó wá jẹ́ ọ̀nà mẹ́rin 1 2 3 4 kò síbi wọ́n sá lọ tẹ́lẹ̀ àmọ́ ọlọ́run kàn fi ṣe ó fi sọlá ẹgbẹ́ kan lè mọ̀ pé kò sáà ń jáde mọ́ bí o lẹ́kùn tá a wá lónìí yìí tí wọ́n ti wá dà wọ́n síbẹ̀ tán wọ́n wá ti pa ọlọ́run ọba ní inna a'tadina lidh-dhalimina nara ọlọ́run ọba ní àwọn alábòsí àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́ṣẹ̀ àti pèsè kalẹ̀ fún wọn iná ahata bihim suradiquha àwọn ògiri tọrọ kiri ká wọn a sì fi ògiri afẹrọ kiri ká wọn yóò wá jẹ ilé ní wọn fi pè ní darul adhab ilé ìyà wa in yastaghithu nígbà tá a ti fọ ògiri rọ kiri ká rẹ lọ́nà mẹ́rin ooru yẹn wá ṣe kínní yóò wá lágbára òsín wíńdò mẹ́ẹ̀ lẹ́kùn tó wà ń bẹ náà wọ́n ti ṣe kínní wọ́n ti ti pa wọ́n yẹ ṣẹ́gìíthù bímá wọ́n yẹ ṣẹ́gìíthù tí wọ́n bá wá ń pariwo pé ẹgbà wá ẹ ṣàánú wá ìṣègáṣà ẹgbà wá ẹ ṣàánú ẹgbà mí ẹgbà wá ògbẹ́ngbẹ́ wá ògbẹ́ngbẹ́ wá yugathu bímá ọlọ́mọba ní àwa ní kí wọ́n máa fún wọn lómi kàlímọ́hólì omi náà yóò wá jẹ́ ètútù ẹ̀ṣẹ̀ ètútù ọyún tó gbóná yẹ́sùwèrè ojú a tí wọ́n bá láwọn fẹ́ mú báyìí yóò sì bójú wọn yóò bó wálẹ̀ tóró wọn ti gbọ́dọ̀ mọ́ mú bí sàṣàràbù ọlọ́run bá ní a omi kómi ni o ètí wọ́n fẹ́ mú yẹ ọlọ́run ní kódà wọ̀sá àti múrítàfàkọ́ ibi wọ́n wà náà dáa iṣẹ́ ibú táwọn náà ṣe náà dáa ibi wọn padà wá parí ọ̀rọ̀ wọn sí náà ó burú jáì Ànábì ní suradiqu ahli nar Ànábì ní ẹ̀rí ògiri tí wọ́n fi rọ kiri ká ná Ànábì ní arba'atu juduri Ànábì ní ògiri mẹ́rin ni o kullu jidari masiratu arba'ina sana ẹ̀rí ògiri kọ̀ọ̀kan tẹ̀ bá rìn bẹ́ẹ̀ tẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ ẹ̀ máa rìn 1 year 2 year 3 years ẹ̀ sì rìn 40 years kẹ́ẹ̀tẹ́ dé òpin ara ògiri ẹ̀yọ̀ kan in 40 years kọlọ musa ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa tọ́ àmúha
wọ́n mọ̀ ní ebi ń pa wọ́n ebi ń pa wọ́n ebi ń pa wọ́n wa sharabuha àwọn fẹ́ mumi àwọn fẹ́ jẹun ọlọ́wọ́n bá ní inna shajarata zakum ọlọ́wọ́n ní igi zakum igi ẹ̀gún ta'amul athim òun náà ló ń jẹ tí wọ́n máa jẹ ẹ̀ wọ́n ti jẹ ẹlẹ́dẹ̀ láyé wọ́n ti mú bí àlè wọ́n tún gbáṣẹ́ wúlẹ́sẹ̀ wọ́n ti gbádùn tán ilé ayé náà ni àlìjánnà kèfèrí ọlọ́run bá ní tí wọ́n máa jẹ nìyẹn kalimuhuli yagili filibutun tí wọ́n máa mu òun náà ni ètùtù ẹ̀ṣẹ̀ yóò wá gbóná débi pé tí wọ́n bá mú síkùn wọn ikùn wọn máa sọ bígbà tí omi gbóná bá ń sọ lérí iná púpù 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 ẹ dákun èwo làlàáfíà ń bẹ la yusminu wala yugini min ju onídàá làwọn jẹ náà kò yó wọn ebi òṣìṣẹ́ aláì máa pa wọn náà ọlọ́run wa bìọ́ o wọ́n ṣe ìṣàánú wa o ọlọ́run bá ní la yadhukuna fiha baridan wala sharaba ọlọ́run ni wọn ò ní tọ́ kankan wò ń bẹ̀ wọn ò ní tọ́ omi tó tutù irú èyí tí wọ́n mú lálẹ́ Jánnà yẹn ọlọ́run ní ẹnìkan ò ní fún wọn ní omi tó tutù ń bẹ̀ wala sharaba wọn ò ní mú kankan tó dáa illa hamiman wa gassaqa ọlọ́run bá ní wọ́n máa mu omi gbóná dé wọ́n máa mu omi gbóná àti àwọn igi ẹ̀gún jaza'an wifaqa ọlọ́run bá ní eléyìí náà ní ẹ̀san tó ṣe déédéé tí wọ́n ṣe láyé wasuqu ma'an hamima tí wọ́n bá ní ògbẹ́ngbà wọn ọlọ́run ní ayá ẹ fún wọn lómi gbóná faqatta'a am'ahum ọlọ́run ní bá ṣe mú mi náà ìfun wọn yóò sì máa já kutukutu ìfun sábà pé kí ìfun ó bó ni wọ́n ń pè ní ọ́sà yọkàrà bó tíntín ẹ wá wo wàhálà tí máa ń dààmú ẹni tó bá ní ọ́sà jama eléyìí wà ní bó faqatta'a am'ahum ọlọ́run ní omi yẹn yọ wá gé ìfun wọn fẹ́lẹ́fẹ́lẹ́ ń gé tọ́ba yóò tún sọ padà tọ́ba tó mú mi yóò tún gé fẹ́lẹ́fẹ́lẹ́ kullama nadijat juluduhum ara wọn a máa fìyà jẹ wọn nínú ara ọlọ́wọ́n bá ní bọ́dì wọn tóbi gan gbogbo ìgbà tí iná bá ti jó ara ẹran wọn wà kú skeleton badalinahum juludan ghayraha ọlọ́wọ́n á pàṣẹ pé kí ara mi ò tún dìde ìyẹn náà ó tún jóná wálẹ̀ wọ́n tún fún ní mi yóò tún jóná wálẹ̀ wọ́n tún fún ní mi bí ó sì máa bá lọ nìyẹn ọmọ ìyá má ṣe bọ́ mọ́ o sì bẹ̀rù ọlọ́run ọba tó ní náà yìí nífi náà jọ àwọn èèyàn lé ayé mi tí wọn rọgbọ́n dá sí tí odidi bọ́ọ̀sì kan jóná tí wọn ò sì ní nìkan yọ ń bẹ̀ ọba tó ṣe yẹn èyí tó fẹ́ ṣe lálẹ́ kìá mọ́ kọjá yẹn o. jahannam mughlaqa tí wọ́n ti wá wọ bẹ̀ la yamutun wala yakhrujun wọn ò ní jáde mọ́ àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ sì ni wọn ò ní gbatẹ́gùn atẹ́gùn ò ní wọlé wala yamutun wọn ò sì ní kú tí wọ́n bá ti wọ bẹ̀ tán ọlọ́run ní khuludun bila maut ọlọ́run ní ẹ máa bẹ lọ gbére ẹ̀ ní kú o ẹ̀ ní kú o sẹ́mi pínpín àmì tẹ́yìn bá ń jìyà lọ́wọ́ tí máa ń rántí pé òun ṣàgbàdà kú tóun bá kú ìyà yóò stop ọlọ́run ní ẹ̀ ní kú ikú tí ó pa yín mo ti pa. jahannam mughlaqa wọ́n ní wọ́n tilẹ̀kùn náà aláàní innaha alayhim musada ọlọ́run ní mughlaqa ọlọ́run ní àwa tilẹ̀kùn mọ́ wọn fi amadin mumaddada ọlọ́run bá yóò wá gbé àwọn òpórí bìtìrìbìtì wọ́n tún wá gbé sẹ́yìn lẹ́kùn yẹ lẹ́kùn tí màláíkà tí ta ni ó sì tẹ́lẹ̀ wọ́n máa pariwo ya Malik ìwọ Malik ya Malik ìwọ Malik Malik la fi sí ojú ọ̀nà àná òun ò ní bá wọn wọ̀ o àwọn lọ́wọ́ lójú ọ̀nà wọ́n máa pariwo ìpè ya Malik ìwọ Malik ọlọ́wọ́n bá ní wanadaw ya Malik wọ́n máa wá pariwo pé ìwọ Malik màláíkà kan ní jẹ́bẹ̀ tọ́lọ́wọ́n fi sí ojú ọ̀nà àná liyaqdi alayna rabbuka báwa sọ fọlọ́wọ́n bá rẹ kópa wá liyaqdi alayna sọ fún wa pé kópa wá qala Malik wá sọ fún wa pé ẹ̀dá kankan mọ̀
innakum makithun ẹ̀ ní kú o bẹ́ẹ̀ ṣe wà náà nìyẹn títí gbére yọ̀ọ̀da kó o tún èrò rẹ pa lérí ẹ̀ṣẹ̀ tó ń ṣe àtẹ̀yẹbọ tó ń ṣe yẹn gbogbo àwọn tó bá jẹ́ ẹlẹ́bọ wọn ò ní jáde mọ́ àwọn kèfèrí àwọn tó ṣe Islam àtàwọn mọ̀nàfìkì tí wọ́n ṣe bọ́ tó ń tó wá mọ́sálásí àtàwọn ológun tí wọ́n ń sóògùn tajà tí wọ́n ń sóògùn sọ tí wọ́n rìn nǹkan mọ́lẹ̀ tó ń sóògùn kankọ́ tó sì gbà pé kíní yẹn ní sọ àwọn lóòótọ́ kíní yẹn ló ń sínà fáwọn lóòótọ́ tó bá ti jáde kíámà Ọlọ́run ò ní jẹ́ wọ́n jáde nínú náà wọ́n ní mi ó sì máa bẹ lọ́nu innakum makithun mi ó sì máa bẹ lọ́nu gbére kọ́lọ́mọba aláàkọ́mọ́ sí wa ní ọmọ náà ọlá agbára Ọlọ́run ọba wa ọlá àánú Ọlọ́run asbabu dukhulin nar tó bí iná ṣe rí níwọ̀n bá sàlásìlà náà wà ń bẹ̀ sàlásìlà wà gèlàlá ọ̀sàáyìrọ̀ Ọlọ́run ládé wá pẹ̀lú sẹ́kẹ́sẹ́kẹ́ wala yuthiqu wathaqahu ahadun Ọlọ́run ní bí ń ṣe nìkan dè wọ́n kò sẹ́nìkan tó dèèyàn bẹ́ẹ̀ rí nínú àwọn tá máa ń fi ìyà jẹyàn láyé wala yu'adhibu adhabahu ahad ìyàtọ̀ fẹ́ jẹ́ ń bẹ̀ ẹnìkan ò fi rí ọ̀jẹ̀ yẹn rí wala yuthiqu wathaqahu ahad ẹnìkan ò sì dèèyàn láti fìyà jẹ bí wọ́n ṣe dè wọ́n nínú gbogbo àwọn tó máa ń dèèyàn bí wọ́n fẹ́ fìyà jẹ yẹn nígbà ọ̀rọ̀ wa rí báyìí jẹ̀mọ́ ẹ dákun yóò wá dá kí ẹnì kọ̀ọ̀kan wa ká ló lè chẹ́ẹ̀kì kí là ń ṣe asbabu dukhuli jahannam bóyá ẹni tí ó bá wa mọ nǹkan tí ń gbìyànjú wọná níwọ̀n aka díẹ̀ níwọ̀n bá tipa bá ká àmọ́ sọ́márì rẹ̀ ni òun náà ni pé alukufuru wa shiriku wal ma'asiya sọ́márì rẹ̀ náà nìyẹn kéèyàn ọmọ sí Islam àbí kéèyàn ọmọ ṣẹbọ àbí kéèyàn ọmọ ṣe ẹ̀ṣẹ̀ ńlá tí ì ṣe ẹbọ àwọn kan tí ń gbìyànjú náà nìyẹn ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ ńlá tí ì ṣe bọ wọn padà jáde èyí táwọn ọbẹ lọhùn kọlọ ń jáwọ ọjọ́ yìí wọn ṣe dáwọn ẹlẹ́bọ àwọn tí ó ṣe Islam àwọn èèyàn ò ní jáde mọ́ asbabu dukhuli annar nínú àwọn kan tí máa mú yàn wọ náà alákọ̀ọ́kọ́ náà ní nifaq òun náà ní kéèyàn ó máa ṣe kèfèrí kó má bìlífù Ọlọ́run Allah kó sì má bìlífù nínú Islam àmọ́ ń jórúkọ mùsùlùmí ń sì ń darapọ̀ mọ́ mọ́sálásí wọ́n jọ lọ jimá wọ́n jọ lọ ìdí wọ́n jọ lọ Maka wọ́n jọ lọ Maka wọ́n jọ gbààwẹ̀ àwọn yẹn pọ̀ rẹpẹtẹ nílẹ̀ Yorùbá àwọn àfa aládàáwò kan bẹ tí wọ́n máa lọ lè bá àwọn ènìyàn pé àfa ẹ̀ náwó sẹ́sìn Ọlọ́run fi sálì jẹ́ náà ó sì pé bàbá yẹn ní nǹkan kan tí ń bọ nínú ọgbà rẹ̀ ọmọ pé ọba yẹn ń sin Ṣàngó ń sọdún Ṣàngó ń náwó sí di Ṣàngó yóò sì máa fi lọ́kàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ tí wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ tí wọ́n fògùn lẹ̀ àwọn ni alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wọnú ìsàlẹ̀ ni wọ́n sì wà àwọn ni munafikun lọ́lọ́run fi ní innal munafikina fi darikil asfali minan nar ọlọ́run ní sàlẹ̀sàlẹ̀ láàkó wọn sí torí ìsàlẹ̀ gbóná dòkè lọ walan tajida lahum nasira ọlọ́run ọba ní kò sẹ́ni kankan tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó mú wọn kó nínú nánà lẹ́yìn náà al-kufr ọlọ́run sọ wàá kó àwọn kìrìsìtẹ́nì lé wọn àtàwọn Jew Christians and Jew àwọn alul kitab tí wọ́n gba fún Ànábì wa Muhammad àtàwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣẹbọ nìkan ó ti tọ́jú pé wọ́n ìwà mọ́ṣáláṣí wọ́n ń ṣẹbọ nìkan àwọn ni wọ́n wà lókè àwọn mọ̀náfìkì wà nsàlẹ̀ kèfèrí lòun náà o àmọ́ òun yọjú sí inú Islam yóò mọ̀ fi alọ́kànbalẹ̀ àròpọ̀ àpọ̀ ànímọ̀ pé ń tà wá ni òun náà sọ bíi tí Imam Mansur òun náà sọ bíi tí akówó sí òun náà sọ ni tí wọ́n lè fámọ́lẹ̀ láàrin wa tí Islam fi wó ládùúgbò torí òun darapọ̀ mọ́ wa àjọ pílánì ni òun náà lè sọ fáwọn ọ̀tá pé ọ̀nà ibi tá a gbà ní o àṣẹrí pé ó yẹ kí ti o gbóná títí ó gbóná ju tàwọn ẹlẹ́bọ lásán táwọn wá sí mọ́ṣáláṣí lọ ẹni wọ́n fi ní dúró lójú kan ọlọ́wọ́n wa kó àwọn kèfèrí lé wọn lẹ́yìn náà yọ́sà wá kan àwọn mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ tí wọ́n túbá tí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ bọ bó ṣe jẹ́ pé ọlọ́wọ́n padà mú àwọn kú o àwa bẹ lọ́hùn kọ́lọ́mọ́jà wọ́ bá wọn wọná rárá kọ́lọ́mọ́sà ṣe bẹ̀ fún wa ẹ̀yọ́ máa yá mi àmì nìkan rán o ọlọ́lẹ̀ já nǹkan kó lé ọlọ́lẹ̀ ewu ìtọ́wà ní ṣọ́ọ̀bù ọlọ́lẹ̀ ìtọ́wà nínú ara tó ń fi ń sára lábẹ́ mọ́tò ọjà kó
yọ wá kú la ilaha illallah nígbà náà làmì ẹ̀rọ tó ṣiṣẹ́. àfọ jalabi ó ní kíní ọ̀sẹ̀ yẹn ṣe ń lò á ní àmì ti dànù ẹ̀ dànù kẹ̀ á ní mo ti dànù. ẹ̀yin náà rí kan ṣe kan látijọ́ yìí bẹ́ẹ̀ bá rí kan ṣe kan ní ẹ̀ ní máa gúnṣẹ́. ẹbọ oògùn èèyàn dágbére fún ẹni tí ó bá ti dágbére fún Ọlọ́run ti ní innal ladhina kafaru min ahli kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha. Ọlọ́run láwọn kèfèrí náà wọ́n ta fún tẹ́lá síwájú Jew and Christians Ọlọ́run ọba ní wal mushrikin àtàwọn ẹlẹ́bọ Ọlọ́run inú náà jahannama ni wọ́n ń bọ̀ wọ́n dẹ̀ wà ń bẹ̀ gbére. Ọlọ́run innahu man yushrik billah ẹni bá ní kankan tí ń bọ̀ papọ̀ mọ́ Ọlọ́run ọba faqad harrama Allahu alayhi al-janna ìwọ ní kó wà al-janna wa ma'wahu an-nar inú náà nínú ilé tiẹ̀ bá a la ṣe sọ ni mo sọ yẹn o èmi yẹn ti dú ti máa sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé mi bá ti lọ tí ma ti là á mọ́lẹ̀ wọ́n ti gbọ́ pàápàá rẹ̀ ní ká má pè mí mọ́ àmọ́ tí mo fẹ́ kán gbọ́ wọ́n ti ṣe kí ni wọ́n ti gbọ́. ló ti jẹ́ pé à ń fi àsìkò yìí à ń fi pe gbogbo àwọn oníṣẹ̀ṣe nílùú táwa yìí à ń fi àsìkò yìí à ń fi pe gbogbo àwọn oní ẹ̀yọ̀ nílùú táwa yìí à ń fi àsìkò yìí à ń fi pe gbogbo àwọn onígunnu nílùú táwa yìí à ń fi àsìkò yìí à ń fi pe gbogbo àwọn onígẹ̀lẹ́dẹ́ à ń fi àsìkò à ń pe gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹbọ gbogbo àwọn ológun àfọ̀njálàbí à ń fi àsìkò yìí pé wọ́n kàn túwọ́ níbi ẹbọ ká má bàa wọ náà lọ torí pé níta ní ká máa jẹ páàlù lọ́wọ́ yẹn òun kí n máa fún yàn lówó tani rọ̀sáàkù jẹ̀mọ́ ìgbín àti ẹyẹlé ńkọ́ kí ló wọn wá fẹ́ jẹ yẹn wọ́n sọ ọ́ di rọ̀sáàkù máa lọ́ba dẹ́bọ̀ ẹ dákun àkókò adìẹ wọ́n ní ká tu ìyẹ́ rẹ̀ ká wá gún ká fi pọ́sẹ́ àti ata àjọsìn ká máa fi wẹ̀ ipa yóò ní ká wa tani máa ń sọ̀yàn nínú Islam Allah adìẹ yẹn kí ló ń ṣe kí ló dà yẹn ọ̀dẹ̀bọ̀ níta fẹ́ parẹ́ nílẹ̀ Yorùbá nìyẹn ẹbọ is enough ṣe wá rí àlè múyàn ní túláàsì sísọ tá à ń sọ yìí náà lálágbára àmọ́ àwọn tọ́lọ̀ bá kára pé wọ́n mọ̀ náà bí wọ́n ṣe ń gbọ́ yẹn ìdí ọmọ ṣe kínní ìdí ọmọ tú ẹlẹ́ẹ̀kẹta nínú tí máa ń sọ̀yàn dọ̀mọ́ náà àrídà ó náà ní kéèyàn ti máa gbà wẹ̀ kó ti máa kírun kó ti máa lọ́lọ́kan kó ti máa ṣe súnà kó wá lóhùn òsè mọ́ òhun òsè Islam mọ́ níjọ́ tó ti kó inú Islam yẹn níjọ́ náà ni wọ́n ti bà gbogbo iṣẹ́ tó ṣe ni wọ́n ti bàjẹ́ tọ́ba kúnjọ́ kejì yín lè wọ náà gbére níjọ́ náà wọ́n ti sin máwọn kèfèrí Ọlọ́hun Ọba ní wa man yartadid minkum Ọlọ́hun Ọba ní wa man yartadid minkum Ọlọ́hun ní gbogbo ẹni tọ́ba ti bẹ́sẹ̀ sẹ́yìn àǹdíní tó fi Islam sílẹ̀ tó lọ church ó fi Islam sílẹ̀ yín lè bá wọn ṣe OPC ó fi Islam sílẹ̀ yín lè bá wọn ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe fayamut ó sì kú lérí ẹ̀ wa huwa káfíìr Ọlọ́run bá ní àdégbé ní muslim mọ́ ó ti di kíni ó ti di kèfèrí faulaika habitat a'maluhum fi dunya gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe láyé ájìtọ́ lọ àwẹ̀ tó gbà ìyá rẹ̀ tó tọ́jú omi tó bọ́ àwọn èèyàn ládùúgbò gbogbo sàárà tó ṣe Ọlọ́run ní gbogbo ẹ ti bàjẹ́ wal akhirah gbogbo àwọn iṣẹ́ tó ṣe sọ́run tó rò pé wọ́n bá lọ́run wọ́n ti bàjẹ́ lọ́run wa ulaika ashabun nari Ọlọ́run ní ó ti darapọ̀ mọ́ àwọn ọmọ náà ni òun fi ha khalidun wọ́n jọ pẹ́ńbẹ̀ gbére ni àní wo àwẹ̀ tọ́gbà máa la torí ti kúrò nínú Islam ẹ̀yọ́ mayami Suratul Baqarah aya 217 ọmọ rẹ tó ti lọlé gbẹ̀sìn mí lọlé pé èyí tí ó ti lọlé fẹ́ kiri yóò lọlé pé padà tó bá fẹ́ràn rẹ lóòótọ́ tọmọ yẹn bá wá kí ọ tó bá fẹ́ fẹsẹ̀ gbá iná gáàsì ó ní kọ́ rọra tó bá fẹ́ lọ sọ ó ní kọ́ rọra kí náà wọ́n bá jó ọmọ yẹn Ọlọ́run wá kọ̀ǹfàmù pé yín lè jóná lọ́rùn torí pé ó ti pèsè dà ọwọ́ dákẹ́. kò sí àfà tó yẹ olórí burúkú tó àfà tí máa ń bẹ ní mìíràn tí ń ṣe nìka tó wá jẹ́ pé kiri ó ní ọkọ ìyàwó tà ń ṣe kò sí àfà tó rẹ̀ burú tó àfà wọn òun lè rí ẹ̀ burú jù. ó jòkó lérí àga Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam al-ulamahu warasatul anbiya àwọn àfa wọn làwọn náà ni wọn rọlé àwọn Ànábì Ọlọ́run kí àwọn Ànábì Ọlọ́run bá ṣe wọn pe àwọn èèyàn sínú Islam wọn lé àwọn èèyàn kúrò nínú kíní anibudullaha wajtanibu tagut
tọ́gùtù ni wọ́n wá ń so igi fún ipe kọlọ̀ lè darapọ̀ mọ́ wala tunkihu lil mushrikina hatta yu'minu ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ fọmọ yín fún àwọn ẹlẹ́sìn míì àwọn ọmọ yín obìnrin wọn gbọ́dọ̀ fẹ́ lómi tí ó ṣe mùsùlùmí hatta yu'minu títí tí wọ́n fi gbàgbọ́ tí wọ́n ti wá gbàgbọ́ dénúdénú kì í ṣe yìí tí ń tàn yín o tí ó lóun ti gbọ́ òun máa kírun tí ó ṣe ákìdù tán tí ò ní kírun mọ́ ẹ wádìí ẹ dáadáa tọ́ bá sì tàn yín tẹ́ bá ti discover níjọ́ náà lẹ́nìkan ọmọ yóò kó lé torí pé òní da kọ́ láàánú ọmọ rẹ kọ́ mọ̀ jóná ayé kọ́ wá fọkàn balẹ̀ kọ́ lọ́ọ́ lè jóná títọ̀run ẹni bá ti kú nínú Islam tó bá ti gbẹ̀sìn míì ọmọ nani ayálẹ̀ Kùránì lọ kọ̀nfàmù ẹ̀ kọ́ wá sọ fọ́mọ rẹ obìnrin nígbà tó ti ṣe mistake síwájú yẹn ipe kọ́ sọ fọ́kọ rẹ kó ṣe Islam ọkọ lóhun ò ṣe oníkọ́mọ yẹn kọ́mọ bọ̀ wálé ọmọ àlè náà ni wọ́n bí tẹ́lẹ̀ kó àwọn ọmọ yẹn kọ́ ọmọ wá tọ́jú wọn kó sì máa tọ́jú ọmọ rẹ obìnrin náà kó lè rescue wọn ká má ṣe kíní ká má bàa wọ náà Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin alikọ́tìl kéèyàn pààyàn àwọn eléyìí yóò padà jáde nù ná àbọ̀lọ́wọ́ fojú rẹ̀ rí mọ̀ bò alikọ́tìl kọ́ pààyàn bóyá omi sògùn owó àbọ̀ ọ̀pá nítorí politics àbọ̀ ọ̀pá nítorí pé ó fẹ́ máa ta pààtì rẹ̀ àbọ̀ ọ̀pá nítorí pé owó dà yín pọ̀ ọ̀sá gbẹ̀mísá ọ̀wọ̀ náà Ọlọ́run ọba ní wa man yaqtul mu'mina muta'ammida gbogbo ẹni tó bá pa mùmíní òdodo tó máa ń mà fajaza'uhu jahannam kọ́lá Ọlọ́run ọ̀pẹ̀pẹ̀ rárá fajaza'uhu jahannam Ọlọ́run ní inú jahannama ní ń bọ̀ khalidan fiha yọ pẹ́ ń bẹ̀ pípẹ́ ti bẹ̀ yẹn òun lásìkò muwaqqat àmọ́ òun náà pẹ́ ń bẹ̀ wa ghadiballahu alayhi Ọlọ́run ti bínú sí wa la'ana Ọlọ́run ti ṣépèlé ó ti gbé jìnnà sí kẹrẹ̀ wa addalahu adhaban azima Ọlọ́run bá ní mo ti bá pèpè àyà tó tóbi lẹ̀ kálá wọn sọ pé ìyà kan tóbi nítorí gbọ́gbẹ̀mí má pààyàn o má fi yàn sògùn owó tó bá pààyàn tó tún fi yàn sògùn owó òní jáde nínú ná kèé sèyàn tó pa ní òun mú ọ jáde ẹbọ tó ṣe kíni tó tún fi ṣe àmọ́ àpààyàn tọ́lọ́wọ́n bá fi jìn yọ padà sí kíni yọ padà wọná Ọlọ́wọ́n padà mú jáde tí ò bá jẹ́ lẹ́bọ̀. ẹ̀yọ́ mayami Suratul Nisa aya 93 azina kéèyàn máa bá obìnrin sùn tí ò sí akídù nìka láàrin bóyá ìyàwó lé àbọ̀mọ́ lé àbí àwọn tẹ́jọ́ wà lọ́fíìsì àbáwọn tẹ́jọ́ wà ládùúgbò àbáwọn tẹ́jọ́ gbalé papọ̀ ọmọ landlord àbí landlord nígbàyàwó àwọn tẹ́nẹ̀tì ń sùn gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn ọmọ school àwọn lecturers torí káwọn ọmọ kálíbà pass ọ̀ ń bá ọmọ ọlọ́mọ lásìpọ̀ ọ̀wọ̀ náà àfi tọ́lọ́mọ bá fèrè jọ ọlọ́wọ́n bá ní wàlá yasinun ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ṣìnà lọ́kùnrin àbí lóbìnrin ọkọ̀ ń gún wọn lérí mọ́lẹ̀ wọ́n ń bọ́ mẹ́rẹ́ lásìkò ó sì máa ọmọ rẹ̀ ń lóyún iṣẹ́ wọ́n ní ìyá kan ìyá ọ̀daràn kan ó sì kó àwọn ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ti bàlágà mẹ́rin ó kó lọ́dọ̀ dókítọ̀ ó ní kí dókítọ̀ báwọn tírìtì wọn infection ló lóun fẹ́ tírìtì wọn fún ìgbà táwọn ọmọ dọ́dọ̀ dókítọ̀ àti dókítọ̀ ó fẹ́ ṣe family plan fáwọn ọmọ yẹn ìyá ń gbà pé ká máa ṣe ṣìnà àmọ́ ká máa ṣe kíni kó máa lóyún ọlọ́run bá ní gbogbo àwọn ẹni rẹ̀ walladhina la yad'una ma'a Allahi ilahan akhara ọlọ́run láwọn tó jẹ́ pé ẹni rẹ̀ ni wọ́n ò ní pé nǹkan mi lẹ́yìn ọlọ́run wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqq wọn ò sì ní ṣe kíni wọn ò ní pààyàn wala yazinun wọn ò sì ní ṣe ṣìnà ayé ṣẹ́ ni rẹ̀ tó bá ń ṣe ṣìnà yọra rẹ̀ kó nu àwọn wọlé ọlọ́run ó sínú wòlíì rẹ̀ yọra rẹ̀ kó nu àwọn ẹni rẹ̀ ó kó mùsùlùmí o àmọ́ ẹ̀ ṣẹ́ ni rẹ̀ ọlọ́run bá ní wa man yaf'al dhalika ẹni bá wá ṣe ṣìnà yalqa athama yóò padà wá pàdé ìyà yudha'afu lahumul adhabu yawmal qiyamah tẹ́wọ́n ti yálẹ̀ kíámà á ṣe ìyà wọn ní ìpele ìpele á dọ́bù ìyà wọn nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yẹn wa yakhludu fihi muhana wọ́n pẹ́ ń bẹ̀ àmọ́ wọ́n padà jáde wa yakhludu ti bẹ̀ yẹn kì í ṣe khalidina fiha abada bí àwọn tó ṣẹ̀ bọ̀ ọlọ́ni wọ́n padà jáde illa man tab àfẹni tó bá lóun ò ṣe mọ́ ọlọ́ni tó bá ti lóun ṣe mọ́ ò ní wọ ná èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run ti bùn ọ́ wọ́n wà parẹ́ tí wọ́n ti wá parẹ́ tán wà amana ó ti wá nígbàgbọ́ wà amila amalan saliha ọ̀ wá débi sinamá ọ̀ sẹ́bọ̀mọ́
ó sì pààyàn mọ́ faulaika yubaddilullahu sayyi'atihim hasana ọlọ́ni gbogbo àwọn iṣẹ́ ibú tó ti ṣe yẹn àpárẹ̀ tábà wà pàárẹ̀ tán yóò wá rí báyìí tí ò ní ṣe kankan bẹ́ẹ̀ lẹ́yìn náà àwa akọ̀ṣẹ́ eré tó ṣe síbẹ̀ iṣẹ́ eré tó ṣe àwa akọ̀ síbẹ̀ lẹ́yìn ìgbà táwa ti pẹ̀sẹ̀ rẹ́ sórí bọ́ lọ́kì repentance is not easy àwọn tó bá jáde gbà pé àní mo ṣe mọ́ mo ti pinnu ọlọ́run tún dán wò ọ̀sá dùn ó lérí ẹ̀ pé ọ̀sá tùbá náà ni lérí gbogbo ẹ̀ṣẹ̀ ni o ìbáàjẹ́ owó èlé ìbáàjẹ́ tẹ́tẹ́ ìbáàjẹ́ ọtí ọlọ́run ló wọ́n parẹ́ fún ọ tó ń bá wa parẹ́ tán òun àkọ́ dáadáa síbẹ̀ àtàyìbù mí nà dánbí kàmáàlà dánbàlà wọ́n ní ẹni tí ọba túbá nú ẹ̀ṣẹ̀ yóò wá dà gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe rí òun àtẹni tí ò ṣe rí wọ́n jọ wá wà ní sáfù kan náà ìwọ sì ti gbádùn kọjá àmọ́ ṣètánì ò ní fẹ́ kẹ́ túbá bàbá túbá lọ́dún kan ọdún kejì ó tó padà wọ́n sàfẹ́ kí wọ́n sá kàkiri yẹn mọ́ ọ lọ́wọ́ kó o fi wọ́n ná kọ́lọ́mọ̀ bá alákọ̀ọ́mọ́sà fún wa ní tawba nínú àwọn nǹkan tí màmú yẹn wọ́n ná àríbà òun náà ní owó èlé owó alájẹmọ́sùn usuri interest ọlọ́wọ́n bá ní wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́wọ́n ní mo ṣe lé wọ̀ èmi ọlọ́wọ́n mo ṣe lé wọ̀ kẹ́ ẹ máa gbowó èlé kẹ́ ẹ máa yáwó èlé mo wá ṣe business al-bay' mo ṣe lẹ́tọ̀ọ́ faman ja'ahu maw'izatun min rabbih ọlọ́run ní ẹni tí wáàsí bá wá bá látọ̀dọ̀ mi ọlọ́run tí wọ́n ṣí létí ìpè débi ọlọ́run sọ ni fantaha tó sì lóun gbowó èlé mọ́ tó sì lóun gbowó èlé mọ́ falahu ma salaf èyí tó ti gbà síwájú yẹn ọlọ́run bá ní àti bọ́n ọmọ ya ọlọ́run ló ń bọ́ falahu ma salaf wa amruhu ila Allah ọ̀rọ̀ rẹ̀ ila Allah ọlọ́run sọ àbá tún ṣe ọlọ́run wa mójútó rẹ̀ arísìkí ọmọ wa pọ̀ ọlọ́run bá ní pàmò ní áàdì ẹni bá tún wá padà lẹ́yìn ìgbà tó ti túbá ó tó padà síbi owó èlé lẹ́yìn ìgbà tó ti gbọ́ wá sí faulaika ashabun nari ọlọ́run ní yọjọ́ yà àwọn tí ó wọ̀ náà lọ́rùn ni hum fiha khalidun wọ́n sì pẹ́ nínú iná dàsùkò tó bá wọ ọlọ́run Suratul Baqara àyà 275 ẹ wo iye àwọn èèyàn tí ó wọ̀ náà láwùjọ wa jaba aligina kéèyàn máa gbọ́ music èèyàn wọ̀ náà à ń gbọ́ fuji hip hop àpàlà musical instrument jìtá piano àti gbogbo àwọn gángan tí wọ́n fi ń kọrin ọ̀ wá ń gbọ́ ṣé tiẹ̀ èèyàn wọ̀ náà kó tó wà Janna ọlọ́wọ́n bá ní wa minan nasi ń bẹ nínú àwọn èèyàn man yashtari lahwal hadith àwọn tó jẹ́ pé wọ́n máa ń kówó lé orin yóò ra data yóò ra cd torí pé wọ́n fẹ́ gbọ́ orin yóò di owó lọ́wọ́ yóò lè fún ní fuji ọ̀dà àwọn hip hop yóò mọ̀ sẹ́ndì oṣù àkáǹtì wọn torí pé wọ́n fẹ́ gbọ́ kíni orin wọ́n ran àwọn olórin lọ́wọ́ wọ́n náwó sí di orin ọlọ́wọ́n bá ní liyudilla an sabilillah torí láwàl hadith yẹn nígbà tí àwọn afáfẹ́ máa tútù kùtù kálukú máa tútù kùtù pé láwàl hadith irọ́ ni láwàl hadith kéèyàn máa fi ọsẹ yẹyẹ láwàl hadith kéèyàn máa ṣẹfẹ ní afa abdullahi bin masudi ó dìde mọ́ wọn lọ́rùn ó ní fa wallahi alladhi la ilaha illallah ó ní mo fi ọlọ́run ọba tí ayé pè jẹ́rìí irọ́ tí ò sẹ́ni tá à ń sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́run ó ní mo fi búra ó ní láwàl hadith aligina ó ní bàtà anábì ń tu fáwọn orin àlùjọ lànàbì pé bí wọn bá ṣe káyà fún ọ tí wọn mọ orí burúkú tí àwọn olórin tí wọn dálẹ̀ lórílẹ̀-èdè wa tí wọn mọ àdáwò tí wọn dálẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sẹ́nìkan máa kọrin kọ́kàn ọ̀dọ́ mọ́ dúdú sẹ́nìkan máa kọrin kọ́mọ máa ṣe sìnà sẹ́nìkan máa gbọ́ orin kọ́mọ máa sọ̀sọ́kúsọ kọ́mọ máa parọ́ kọ́mọ máa sọmọ̀ta kọ́mọ máa mutí gbogbo iṣẹ́ búpátá lórí kó lọ́wọ́ ọlọ́wọ́n bá ní liyudilla an sabilillah ẹni bá ti ń gbọ́ orin yóò sì máa kú lójú ọ̀nà ọlọ́run àfọwọ́ Ibn Qayyim ó ní alukur'an wal-ghina la yajtami'ani fi qalbin wahid kur'an àti orin kò lè wà nínú ọkàn kan kí méjèèjì ọwọ́ àpapọ̀ ó ní ọ̀kan yà jáde fún kan ní ayélujára kékeré kur'an ni ó jáde kókó kíni kókó orin àbí kó ni ó jáde kókó kur'an ọlọ́run ọba ní bi ghayri ilm wọ́n máa jáde kó nu ojú ọ̀nà ọlọ́run láì mà wa yattakhidha husuwa wọ́n wà mú alukur'an ní yẹ̀yẹ́ ulaika lahum adhabun muhin ọlọ́run bá ní ìyà tí máa ń yẹpẹrẹ èèyàn ó ti wà nílẹ̀ fún wa níbo lọ́lọ́run ti jẹ wọ́n yà nínú náà musician wọn wọ náà àwọn islamic sanga yẹn gbogbo ni wọ́n wọ náà àfi tọ́lọ́run bá fèrè jì wọn
torí ẹ̀ṣẹ̀ tí ì bá ṣe bọ́ tata rahmatillah tó bá dijọ́ al-qiyama insha'a adhabahum bi'adlihi aw ghafara lahum bi rahmatihi àmọ́ tó bá lọ́wọ́ fèrèjì ọjọ́ ọba fèrèjì ọlọ́run máa ń kọ́ gbogbo àwọn akọrin ọlọ́run ní àyè kan bẹ nínú ná tí wọ́n bọ̀ wá wọ̀ ó yẹ kí wọ́n wọ náà àbí kò yẹ kí wọ́n wọ náà èèyàn tí ń kọrin tó ní kí ìyàwó kọ́ máa jó ìyàwó wá ń jó níwájú olórin wàhálà ti dé ń kọrin ẹ̀sìn olóhùn kọrin kíni ẹ̀sìn ọlọ́run ní àrẹ́jú tóbìnrin olóbìnrin bá ń bọ̀ ọ wá káwọn ọmọge síta ní wọ́n ń lùlù ọ làwọn ń gbẹ́sìn ga ó ní à ń gbẹ́sìn ga àwọn àfa aláìmọ̀kan yẹn wọ́n ní wàhálà yìí ti pọ̀jù ẹ̀yin alùsùn náà ẹ̀yin lẹ́ni ká má gbọ́ pàṣọ mọ́ ẹ̀yin lẹ́ni ká má gbọ́ wàṣù mọ́ ẹ̀yin lẹ́ni ká má gbọ́ hip hop mọ́ èwo tó orin ẹ̀sìn ẹ̀dá kan kí ni yàtọ̀ láàrin orin àtòrin àwọn fújì kí ni yàtọ̀ láàrin méjì jẹ́ mọ́ kí ni yàtọ̀ àwọn fobìnrin jó ẹ̀yin náà fobìnrin jó kò dé sínú Islam kí obìnrin ọmọ jó ń ta obìnrin ń fọhùn lọ́dọ̀ wọn obìnrin ń fọhùn lọ́dọ̀ tìyín náà kò sì wọnú ẹ̀sìn wa kí obìnrin kọ́ máa fọhùn fala taqdanna bil qawl fayatma alladhi fi qalbihi marad wa qulna qawlan ma'rufa ọlọ́run bá ní ìyàwó ànábì ẹ má lẹ́hùn torí kí ohun yín kọ́ máa fìtínà àwọn tí àrùn bẹ ní ọkàn wọn ká máa fẹ́ máa nífẹ̀ẹ́ yín ẹ sọ̀rọ̀ nọ́mà àyà Qur'an wala yadribna bi arjulihinna li yu'lama ma yukhfina min zinatihin ọlọ́run bá ní ẹ̀yin obìnrin àyà Qur'an ni ó ọlọ́run ní ẹ̀rọ ara máa gbẹ́sẹ̀ tẹ́ ẹ bá ń jáde kí ilẹ̀kẹ̀tẹ̀ sọmẹ́sẹ̀ kọ́mọ̀ máa dún lábẹ́ jẹ̀lìbáàbù ọlọ́run fẹ́ kí ilẹ̀kẹ̀ yẹn máa dún káwọn ọkùnrin ọmọ bá mọ̀ pé ẹ̀sùn lẹ̀kẹ̀ mọ́ ẹsẹ̀ wọ́n mọ̀ wá fojú trace rẹ̀ pé lẹ̀kẹ̀ wà lẹ́sẹ̀ bóun ni ó ṣe fáyìn tó látara bẹ́ẹ̀ mi wọ́n mọ̀ fà sí ọ̀dọ̀ yín Allah tó ní kí lẹ̀kẹ̀ ọmọ mi ṣé Allah ní ò ní kídi ọmọ mi ẹ wá lẹ kéwú irú kéwú ṣètọ́ ni wọ́n ni ẹ ìkékùké lẹ́kẹ́ ìkékùké ẹ kéwú Ìbílísì ọ̀daràn ni wọ́n bí wọ́n ṣe ṣàhádà wọ́n máa jó bí wọ́n ṣe wàlímà wọ́n máa jó wọ́n máa lu àwọn ìlúkílù yẹn àwọn tọ́wọ́n máa jíjókíjó tọ́wọ́jẹ́ ìlú ẹ̀sìn ni àwọn àfáà yẹn àwọn mòdìrú yẹn ó yẹ kó sàwọn sẹ́wọ̀n ni tọ́wọ́jẹ́ ìlú ẹ̀sìn lábáwà ìta fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé olórin ọ̀ wọ̀nà ẹni tí ń gbórin náà ó ṣe kí ni òun náà padà wọ̀nà Suratul Luqman Quran 33 verse 6 lọ́lẹ́ka maka tafsiri èmi tí maka ni ọkà àwọn ìparọ́ maka ti Cairo àwọn ẹ̀ṣẹ̀ kí ni yàrá àwọn ìparọ́ àwọn sọ fún wa ṣe rí ni ìwọ́n tó bá sì ní tafsiri Ibn Kathir ńlẹ̀ lọ́lẹ̀ wáyà yìí ó rí ibi tí abúlé Mas'ud títí ń búra lẹ́ẹ̀mẹ́ta ipe òun fọlọ́ ń búra láwàlẹ̀ hadisi orin àlùjọ ni kọ́lọ́mọba aláàkọ́mọjà sí náà tó nínú àwọn kan tí mo yàn wọ̀ náà òun náà ni kólówó kọ́mọ yọ zakati ẹ̀ kólówó kọ́mọ yọ zakati ẹ̀ lọ́dún ní 2,172,300 àbí 400 ní 400 náà ọba ti lówó tí sàkábà ti wọ̀ bóyá góòdì ló fi ń wọ̀n tó ọlọ́lẹ̀ ṣe kínní ọlọ́lẹ̀ yọ sàká bóyá sílífà ni ọ̀sà yọ sàká ọlọ́run bá ní walladhina yaknizuna adh-dhahaba wal-fidda ọlọ́run gbogbo àwọn tí wọn ò yọ sàká nínú góòdì wọn àti fídà wọn kọ́rẹ́nsì tá à ń lò ń sìn òun ló rọ́pò góòdì àti kínní àti sílífà iye tí wọ́n bá ń ta ìwọ̀n tí sàká wọ̀ nínú góòdì àti sílífà òun ní owó yẹn ẹ̀hìn láyọ̀ sàká yẹn ọlọ́wọ́n bá ní wala yunfikunaha fi sabilillah wọn wá náwó sójú ọ̀nà ọlọ́run wọn ò yọ sàká fabashirhum bi'adhabin alim ẹ máa fún gbogbo àwọn olówó yẹn ẹ máa fún wọn ní ròódùnú ìyà tí ń wọnú ẹran tí ń wọnú egun yawma yuhma alayha fi nari jahannam ọlọ́run ní gbogbo àwọn olówó tí wọn yọ sàká yẹn wọ́n bọ̀ wá jóná jahannama ẹ dákun èló lọ́yọ̀ nínú 2,172,400 ọdún nílà ń sọ yẹn tó bá dọdún mi ò lè change o bí gold bá ṣe ń lọ bí bá ṣe ń bọ̀ 85 grams of gold ó ní sàkáwọ̀ iye tí wọ́n bá ń ta lọ́dún ní sàkáwọ̀ ẹ lè béèrè lọ́jà yín máa ń yí padà yín máa ń lókè máa ń lọlẹ̀ bí dọ́là bá ṣe ń lókè bá ṣe ń lọlẹ̀ sí lọ́dọ̀ tí wá ń bí. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní
yawma yuhma alayha owó tí wọ́n fi pamọ́ tí wọ́n yọ zakati yẹn aṣọ dínà fi nari jahannam yóò máa wá jó wọn nínú jahannama a máa fi mọ wọn lérí a máa fi mọ wọn lẹ́gbẹ̀ẹ́ a máa fi mọ wọn lẹ́yìn a wà ní owó yín tẹ́ fi pamọ́ tẹ́ yọ zakati ẹ̀ ní o ọmọ ìyá kò ní dá gbogbo nínú èsì kọ́ wa lọ́nu gbóná lérí owó tí o ṣe kíni tí o ní túmọ̀ tọ́ba ti di pé ọdún kan pé bá owó tó nílẹ̀ ọdún kan ti pé bá tó wà ní báǹkì tó wà nílé àbó òfin ṣòwò pé àwọn afẹ́sìn ẹ dákun iye báyìí mo ní o èlò zakati ẹ o wọn náà wọn kọ́dà wọlé má béèrè tí wọn náà bá ti mọ iye tí sàkáwọ̀ ọkàn wò pé mọ̀jẹ̀ tó àṣírí iye tí mo ní ká má máa kọ lẹ́tà sí mi ọkàn ṣírò rẹ̀ oní 5 million àbí definitely mélòó lọ́yọ̀ kó oní 5 million yẹn méjì lọ́yọ̀ oní 10 million ọyọ̀ mẹ́sàn-án kọ́ yẹn àbí mẹ́jọ tà ọba sì ti yọ tán ọ̀dà sí 40 ìdákọ̀ọ̀kan ní zaka ọlọ́run kọ́mọ́sá jẹ́ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa owó tabua tọ́lọ́wọ́ fún wa táwọn ọ̀yọ́ zaka rẹ̀ kọ́lọ́ mọ́sá fún wa lẹ́yìn náà kọ̀tí àtọ̀lá haram kéèyàn máa jákun ẹbí olóhùn ní kí àǹtí rẹ̀ mọ́ òní dọ́dọ̀ bọ́dà yẹn mọ́ òní kí bàbá yẹn mọ́ ẹlẹ́mìí alóhùn ní sọ̀rọ̀ sí ìyá àwọn mọ́ ọ̀n jákun ẹbí ọwọ́ náà ọlọ́wọ́n bá ní wayaqta'una ma amara Allahu bihi an yusal okùn ẹbí ta ní kẹ́ máa so wọ́n sì ń ja wa yufsiduna fil ard wọ́n ń balẹ̀ jẹ́ ulaika lahumul la'na ọlọ́run ni mo ti làánà wọn mo ti ṣẹ́bi lé wọn walahum su'ud dar ọlọ́run ní ilé burúkú yẹn àwọn ni wọ́n ní ilé burúkú yẹn ìbílẹ̀ ọlọ́run ní fásitì jama nar ọlọ́run ní su'ud dar suratu ar-ra'd ayah 25 lẹ́yìn al-uri kamarin ní oho kóbìnrin ọmọ wọ jẹlbab lérí aṣọ tó bá wọ yóò wọ nẹkọtọ aljanna obìnrin tí ó bá ti wọ jẹlbab lérí aṣọ tó wọ yóò wọ nẹkọtọ aljanna jẹlbab òun náà ní thawbun wasi aṣọ tó fẹ̀ tí tá a gbé bọ́ra látòkè látẹrí tó wá balẹ̀ tí ó transparent tó délẹ̀ tó fẹ̀ tí ó ha ànímọ̀ bí wájú ṣe tó àtẹ̀yìn ẹ̀ àwọn yẹn ń gáàrú fìtínà fa ọlọ́run fi jẹlbab ó fi gáàrú fìtínà ni ẹ wà àwọn táwọn lo jẹlbab ó rí i pé tó bá ń kọjá ó tuntun wò àwọn èèyàn ń da ayéru ni àwọn ni wọ́n fa ṣìnà wọ́n ń gbé ààrẹ àwọn èèyàn sókè ọmọ tó ti rí ìrìkúri tó ti wòwò gún o kèntì lówó márèjì definitely yóò padà ṣe ṣìnà níbo ti rí tí ọ̀yọ́ kó ṣe kíni tí ọ̀yọ́ kó rí. Ànábì ní sinfani min ummati Ànábì ní àwọn ìjọ méjì kan wọ́n wà nínú àwọn ìjọ mi àwọn méjèèjì yìí min alin nar wọ́n wọ̀ náà lọ́rùn o lámà arahuma àmọ́ mi ò tí ì rí wọn sìn wọn ò tí ì dé báyìí rijalun àwọn ọkùnrin kan bí àyèdí siyat ọ̀pá ń bẹ lọ́wọ́ wọn ká àtìnábí albakar yọ̀dà gẹ́gẹ́ bí irú màálù ẹ̀rọ àwọn tí wọ́n máa ń dá àwọn ọlọ́kadà lọ́wọ́ yẹn àwọn lèmi fi wé lásìkò yìí. Ànábì ní yadribuna bí anas wọ́n kàn máa ná àwọn èèyàn láìṣẹ̀ ọ̀fẹ́ gbowó ogun lọ́wọ́ ẹ̀ o tún kó nígi láìṣẹ̀ láìrò gbogbo àwọn tí wọ́n rán wọn jáde náà ọmọ náà làwọn náà jẹ́ gbogbo àwọn tí wọ́n rán wọn jáde àwọn bọ́ìsì yẹn kán lè bẹ̀rù Ọlọ́run wọ́n da mọ́tò dúró wọ́n máa bíìlì 30,000 20,000 15,000 tí o bá ti sanwó yẹn àwọn oníjọ́ lọ yín sanwó yẹn tẹ́ báyìí kọ́ ọmọ sọ̀kan lọ́lé lẹ́kùn ìyẹn ti kọjá nìyẹn wọ́n náà bá ti gbà mí ọ̀rọ̀ parí síbẹ̀ nìyẹn àwọn eléyìí wọ́n máa nà àwọn èèyàn láìṣẹ̀ ẹnìkejì wọn Ànábì ni wọ́n ní sáún àwọn obìnrin ni wọ́n káàsìyàtùn wọ́n wọṣọ àríyàtùn àmọ́ bígbà tí wọ́n wà àwọn òhò náà látara pé aṣọ yẹn ọha àbáṣọ yẹn on transparent àárín tí wọ́n wọ̀ sábẹ́ àárín ara wọn lábẹ́ aṣọ àbáṣọ yẹn ọ̀balẹ̀ ó fò èmi ò lò jáàbù péńpé yọ wá wọ miniskirt ó sì lò jáàbù ó sì tálẹ̀ ó borí èmi ò ní jásọ rẹ̀ ó délẹ̀ a gbọ́dọ̀ rẹ́sẹ̀ obìnrin o a gbọ́dọ̀ rí ẹsẹ̀ obìnrin ta aṣọ yẹn ọ̀balẹ̀ dẹ́dẹ́ tọ́wọ́ mọ̀ pé ẹsẹ̀ wọn fẹ́ máa hàn yóò fi sọ́ọ̀kì gbé ọ̀ràn yẹn ni gómìnà ó bu ẹsẹ̀ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Ànábì ní àwọn eléyìí káàsì yàtọ̀ wọ́n wọ̀sọ àárì yàtọ̀ àmọ́ gbígbà tí wọ́n wà òhò náà ni gbogbo ohun tí wọ́n wọ̀ lẹ́ẹ̀mọ́ sí kínní lẹ́ẹ̀mọ́ rí gbogbo tó wà lára wọn yóò yọ lọ́tọ̀ọ̀tọ̀ má ìlàtún wọ́n máa wá rìnrìn wọ́n máa rìnrìn sínà yọ máa rìn bí ṣe rìn yẹn ń dàn kan rú lọ ládùúgbò ni o mùmílà ẹni bá rí mùmílà yọ àmàlà rẹ̀ yọ àmàlà tì rẹ̀ ìtumọ̀ ẹni pé bó ṣe wọṣọ téèyàn bá rí yóò tuntun wò mùmílà tì ni ẹ
ọwọ́ sọ débi pé bẹ́ẹ̀ bá rí ẹ̀ tuntun wò. anabi ní àwọn tá a wí yìí rùúsù ọ̀nà ka asinimatil buqtil ma'ila irun tí wọ́n máa ṣe lásìkò náà orí wọn irun eré wọn yóò dà gẹ́gẹ́ bíi kéèrà nkúmi yóò kó sókè báyìí àbí kó ga sẹ́yìn báyìí obìnrin máa ń serun mọ́lẹ̀ ni yóò ṣe mọ́lẹ̀ tí ó ṣe pé yóò parí síbi ọgọ́ rẹ̀ lẹ́yìn bí àmọ́ kó wá yọ gbọ́ngbọ́n lẹ́yìn báyìí ànábì láwọn táwọn wí ni ẹ torí pé bó ṣe yọ yẹn ó jẹ́ àmọ̀ pé irun rẹ̀ pọ̀ lẹ́yìn náà yóò tún àdìmọ́ bíútì rẹ̀ bó ṣe yọ yẹn ànábì ni yọ tọ̀ náà wò àbẹ́yìí tó ṣe báyìí náà ní sókè ànábì ni yọ tọ̀ náà wò ànábì ní irun orí wọn dà gẹ́gẹ́ bí kéèrà nkúmi ẹ sáà mọ kéèrà nkúmi yọ hàn anabi ni la yadkhulul janna wọn ò ní bá wà janna bẹ̀rẹ̀ o wala yadina riha wọn ò ní gbóòórùn rẹ̀ bẹ̀rẹ̀ wọn kọ́kọ́ wọ nana kan tó wọ alijanna tí o bá ṣe bọ tabajẹ ẹlẹbọnkọ oníjáde nínú ná ẹyọ mayami alwiqaya solution táàfin ní wọná alimanu billah ẹjẹ alọlẹ gbọlọngbọ káṣẹ tẹlẹ ṣe Ọlọ́run káṣẹ máa lọ ṣẹríà lẹ́yìn náà asọ́dáka kí sàárọ̀ pọ̀ ká máa ṣe sàárà púpọ̀ lẹ́yìn náà kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa jìnnà sí àwọn ọ̀rẹ́ burúkú tó bá ti ń tẹ̀lé àwọn ọmọ náà wọn náà padà wọná fa ashabul yamini ma'a ashabu shimali ma'a ọlọ́run mọ bí tó bá rìn sí ọ̀rẹ́ rẹ tó wọn náà mọ̀ pé ẹjọ́ ń saburú yẹn jára rẹ gbà lọ́wọ́ ẹ̀ sórí tó tí ọwọ́ ìyá bá ń bọ̀ ọjọ́ àlèkè àmọ̀ kò lè gbọ́ lẹ́ o àfa rẹ tó ní kọ́ ọmọ wá ṣẹbọ jára rẹ gbà baba aládùá wọn jálàbí tọ́jú pé òun ni ó ń darí fámìlì yìí ẹ jára yín gbà lọ́wọ́ ẹ o tọ́ba lóun ọ̀fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀yẹn mọ́ lọ́dọ̀ ẹ̀ mọ́ àmọ́ wá ṣẹ́ta máa ń sìn yẹn àdá èmi ò ti ṣe mọ́ dádì ọ̀ ṣe kí ni mọ́ èmi ò ṣe bọ́ mọ́ èmi ti dá àlùsùn náà lẹ́yìn náà kádùá ọ̀pọ̀ nínú àdúrà tá a máa ń ṣe òun náà ni rabbana atina fid dunya hasana wa fil akhirah hasana wakina adabannar Ọlọ́run ṣe dáadáa fún wa láyé ṣe dáadáa fún wa lọ́run a wá sọ wa níbi iná mọ̀jà tọ́náwó àdúrà yẹn èèyàn máa ṣe gbogbo ìgbà tó bá fẹ́ ṣàdúrà kó o tó tọrọ mọ́tò kó o tó tọrọ ilé kó o tó tọrọ obìnrin kó o tó tọrọ ọmọ kó o tó tọrọ òpò kó o tó tọrọ ẹ̀mí gún àláfíà kọ́kọ́ tọrọ kọ́lọ́ mọ̀jà òwò ná kó o tó wà àlìjánà àdúrà àkọ́kọ́ nìyẹn Ọlọ́run ṣe mí lọ́mọ àlìjánà o mọ̀ wá di wọ náà kí n tó wọ àlìjánà tó bá ti jí lóru tó kọ́kọ́ sọ nìyẹn lẹ́yìn náà lọ́sọ̀ wà ní Ọlọ́run jẹ́ mímí ogun tọrọ padà kú náà ni lẹ́yìn náà lọ́wọ́ àtọrọ àlàáfíà lẹ́yìn náà lọ́wọ́ àtọrọ gbogbo oore tọ́wọ́ àkùtọ̀ tọrọ torí pé ẹni yẹn gan lọ́wọ́ important Ọlọ́run ní bàmá ń sọ ṣe ẹni náà rẹ̀ ẹni tí ó bá ti wọ náà lọ́run wà ó dìkìlẹ̀ àlìjánà tí wọ́n wá ní kọ́mọ àlìjánà fákòdì fáàs òun ló láṣeyọrí o kò sáṣeyọrí kankan fún yàn láyé ń bí tó padà wá lọ lè wọ náà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọ ṣèwá lọ́mọ aná o ọlọ́mọ ṣàṣìwá lọ́mọ àlìjánná iṣẹ́ iná ìwà aná ọlọ́mọ ṣàgbé jìnnà sí wa gbé àwa náà jìnnà sí ọlọ́run gáìdì wa a lè sọ́ra wa a lè darí ẹ̀mí ara wa ìwọ ọlọ́mọ ti darí ẹ̀mí ọlọ́mọ ṣàyí ẹ̀mí wa yí padà síbi dáadáa ọlọ́mọ bá alá wọ́n ṣàmú ẹ̀mí wa kúrò nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ ọlọ́mọ bá alá kó ṣe wa lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور